ìlú Ìdànrè la wà ní ọ̀dọ̀ ọba wa Alayeluwa fún alifábẹ́ẹ̀tì Aebajiogbe tí a torí ẹ̀ wá sí ìlú Ìdànrè kí gbogbo ọmọ Yorùbá kan lè mọ bí Yorùbá ṣe gba yìí sí. Iwájú bàbá wa ni a wà. Àwọn olóyè wọn ni wọ́n wà ní orí ìjókòó. Àwọn olóyè wọn náà wà lórí ìjókòó. Òun náà dẹ̀ ni focal person tí à ń retí. Inú mi dùn, mo sọ fún chief torí èmi ti bẹ̀rẹ̀ sẹ́ńbì ti fẹ́ tó bí 20 years ago, 15 years ago. Tá a wá ṣe ìwádìí ní Ìdànrè. Mo dẹ̀ ti take part nígbà tá à ń ṣe ọdún Orosùn bí ẹ̀ẹ̀mejì tí mo dẹ̀ ti kọ̀wé lé lórí. A ti kọ̀wé lórí òkè Ìdànrè dáadáa gẹ́gẹ́ bí olùwádìí. Ṣùgbọ́n níwádìí ìgbà tí à ń rí ìtàn kan yẹn tó ń sọ pé Oyinbo Kọ̀wé Oyinbo Kaati èmi gẹ́gẹ́ bí awúlẹ̀ wá tàn kò yé mi. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run wá gbèsè ẹ̀dí tí olóyè Tolulase tán wá gbé alifábẹ́ẹ̀tì Oòduà jáde ní iye wa gan ẹ̀sẹ̀ wá sí gẹ́gẹ́ bí olùwádìí gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n ní iye wa ẹ̀sẹ̀ wá sí sí. Torí náà inú mi dùn láti fi olóyè Tolulase hàn. Ìjẹ̀ṣà ni wọ́n ṣùgbọ́n Benin Republic ni wọ́n kọ́kọ́ fi lọ́dún fìdí sí kán tó tún padà wálé. Ìyàwó náà ló tẹ̀lé wọn lórí Tolulase. So àwọn ní Elédùà fi ìdí ìwé kíkọ yẹn alifábẹ́ẹ̀tì yẹn àwọn náà fi hàn. Ìbá àgbà tí wọ́n fi hàn ibi tó ìgbàlẹ̀ tó ti fi hàn wọ́n ní Benin Republic ibi wọ́n ti mú mi lọ síbẹ̀ igbó alálẹ̀ tí mo dẹ̀ rí àwọn àpẹẹrẹ lórí lóòótọ́ àwọn baba ńlá wa ni wọ́n nígbó yìí. Nítorí àwọn agúnlẹ̀ wa tán tá a máa ń wò ni pé àpẹẹrẹ wo la máa rí láti fi àwọn nǹkan wa hàn. Inú mi dẹ̀ dùn èyí máa ń sọ fún sí gbogbo àwọn ibi tí a ti ń lọ àwa máa ń sọ fún pé àwa èèyàn dúdú Ọlọ́run bless wa dáadáa nítorí pé ohun gbogbo nǹkan tí àwọn baba ńlá wa ṣe àwọn òyìnbó sọ wípé àwọn èèyàn dúdú ò lè ṣe. Ṣùgbọ́n sìn àwa tí àwọn ọmọ yín tí Ọlọ́run fún lórí ọ̀fẹ́ láti débi ìmọ̀ táǹtì ìwádìí a fi hàn wọ́n wípé gbogbo tí àwọn bàbá wa ṣe kí òyìnbó tó máa bẹ̀rẹ̀ táìsì yìí àti ṣe táìsì. A pè kíní kan ní àpáàdì ìlú wo nífẹ̀ẹ́ wọ́n máa ń to àpáàdì yẹn sílẹ̀. Àwa ṣèwádìí àwa rí pé ẹ̀yẹn ni wọ́n nígbà tán débí wọ́n sọ fún wọn máa ṣe táìsì wọn ṣe táìsì tẹ́lẹ̀. Àkún tí wà ń lò àkún ṣẹ̀gí àpéyàn tá à ń lò yìí ìgbà tí òyìnbó kan dé ní 1910 olórí orí ológun níbi tó wà ìgbà tó dẹ̀ rí ní 1910 ó ní èèyàn dúdú ò lè ṣe léyìí. Ó ní ìlú òyìnbó tó sọnù ní Ifẹ̀. Ṣùgbọ́n àwa wá ṣèwádìí mo ní ọmọ iléèwé kan tó wà ní London tí àjọ wá ṣèwádìí yẹn àwa rí pé àkúntánṣe yẹn o gíláàsì tán fi ṣe pàápàá Ifẹ̀ náà ti ṣe àwọn akọ̀òkúta ni wọ́n gbọ̀n tí wọ́n gbélé náà tó di gíláàsì tán fi wá ń ṣe àkún. Àwa jẹ́ kán mọ̀ àwa sọ fún wọn pé ìtẹ́ ìsọ yẹn irọ́ ni àwa ti ń ṣe. Ọlọ́run fún àwa yẹn dúdú ní ọpọlọ tó pọ̀ gan-an. Mo ń sọ fún alága ńgbà táwọn àgbègbè táwa ní òkè Ìdànrè tí n bá rí pé bí wọ́n ṣe àbí àgbàrá bọ́n ṣe channel àgbàrá láti máa gbó omi jáde lọ síbòmíì òyìnbó lè ronú ẹ̀ rárá àfi táwọn bá to irin sílẹ̀ tó kankan ṣùgbọ́n ẹ̀yìn àwọn bàbá wa látijọ́ ẹ̀rí bí wọ́n ṣe ti òkúta wọ́n gbé lórí ibi tó ṣe tómi yẹn ń lọ engineering tó kò sí simple engineering work so yẹn là á gbọ́dọ̀ á fi hàn sí pẹ̀lú iṣẹ́ tí wọ́n sìn èròǹgbà wa tẹ́lẹ̀ táwa ti ń ṣe tí bàbá Akíndé dẹ̀ ti ń ṣe mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Akíndé dáadáa tó ti ń gbìyànjú yìí láti bí ọdún 15 tá a ti dán bá wọn ṣiṣẹ́ pé kí òkè Ìdànrè kó di ibi tí ìjọ àgbáyé tá ń pè ní UNESCO tó máa gbà gẹ́gẹ́ bí World Heritage Site tó bá ti gbà Ọlọ́run ti bá Ìdànrè ṣe Ọlọ́run ti bá wa Yorùbá ṣe torí tó bá ti gbà báyìí àwọn náà máa tọ́jú ẹ̀ lọ́dọọdún á ní owó tán gbọ́dọ̀ máa gbé sílẹ̀ lọ́dọọdún
ibẹ̀ wá di ibi àpéwò táwọn èèyàn máa wá jẹ́ pé hòtẹ́ẹ̀lì ni o, àwọn tó ń to oúnjẹ ni o, àwọn tó ń ta nǹkan ni o, wọ́n á máa tà dáadáa. Ìjẹ́ pé lágbára Ọlọ́run pẹ̀lú iṣẹ́ tí Tolulase tó tún wá rí yìí, torí ibí yìí ni àkọ́kọ́ tá a máa rí nílẹ̀ èèyàn dúdú nísàlẹ̀ bí yàtọ̀ fún Egypt, tí a ti rí pé àwa èèyàn dúdú a ní àkọsílẹ̀. Inú wa dẹ̀ dùn pé àkọsílẹ̀ yẹn sìn àwa máa ṣèwádìí lórí ẹ̀ dáadáa, àwa káàkiri ní òkè Ìdànrè. Àwọn bòmíì náà tó bá tún wà ní àdúgbò yìí àwa débẹ̀, tá a bá ti wá wa débẹ̀, tá a bá ti rí àwa jẹ́ kí ayé wa mọ̀, àwọn òyìnbó wa mọ̀, wọ́n á máa wá wò ó. Torí gbà míì tá a bá lọ sílùú òyìnbó, tẹ bá rí nǹkan tí a máa ń sanwó ribiribi fún, á yà yẹn lẹ́nu. Mo lọ ibì kan ní Switzerland, bàtà débẹ̀ wọ́n ní ká lọ síbi tí ẹnìkan ti fọ́ òkúta ní 18 something. Ẹ̀mọ̀ tán ṣe tán ní ká lọ wò nígbà tó ń fọ́ òkúta, àwọn tó ń bá fọ́ òkúta a máa wò ó sì àti bàbá síbẹ̀, ó fi pákó ṣe bẹ́ẹ̀dì, ó fi bí awọ kìíní ṣe bàtà, wọ́n wẹ̀rẹ̀ pákó yẹn síbẹ̀ àti bàtà pé 18 something. A dẹ̀ san 100 euro, 100 euro dẹ̀ dàbí chief 100 euro èlò nìyẹn ní Nàìjíríà, ó lé ní 60,000 naira tá a lọ fi wò. Mo ní ìṣẹ̀lẹ̀ bá kówó ilé ìlú pé ẹ wá sọ́dọ̀ wa lẹ̀ Yorùbá ẹ lè tó jù bẹ́ẹ̀ lọ. So bó ṣe rí nìyẹn, tí àǹfààní tó wà náà kí á jẹ́ kí ibìkan di ibi àpéwò nìyẹn. Mo sì mọ̀ pé bá ti ṣe ìlágbára Ọlọ́run á di ibi àpéwò. Tolulase àwọn aṣojú àwọn museum látàkùrẹ́ náà wà níbí, Odùtọ́lá àjọmọ̀gòkè náà ni, àjọ̀dọ̀ náà ni. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Chief Akinde torí tí mo ti sọ lákọ̀ọ́kọ́, Akinde ìgbà tá à ń ṣe ìpàdé gan lákùrẹ́ wọ́n correct mi ni o, bó ṣe mọ́ mi lẹ́nu tipẹ́tipẹ́ ni Akinde. So torí pé nígbà mo ti sọ yẹn, ìgbà tí a jọ ń ṣe ìwádìí bí àjọ gòkè, ìgbà tá à ń ṣe òrósùn èmi wọ́n jọ gòkè, méjìlá gòkè yẹn gbà yẹn tí a torí mo kọ̀wé lórí òrósùn, a kọ̀wé lórí àwọn kan tá a rí ní òkè Ìdànrè. Ìyẹn náà lẹ́nu àwọn UNESCO wọ́n fẹ́ rí pé kílẹ̀ ti kọ́ pa ẹ̀, kí làwọn mọ̀ pa ẹ̀. So lágbára Ọlọ́run tí a dẹ́sẹ̀ lé ayọ̀rísí rẹ̀ lójú bàbá wa, ibí yìí máa di bí àpéwò fún gbogbo àgbáyé láṣẹ Ọlọ́run. So Ọlọ́run á dẹ̀ fún wa ṣe. Èyí tí màá kàn wá tọrọ ni pé kí ìlú Ìdànrè wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa láti ṣe ṣùgbọ́n torí pé iṣẹ́ kì í ṣe nǹkan tó rọrùn púpọ̀ jù, ṣùgbọ́n tí àtìlẹ́yìn bá ti wà dáadáa á rọrùn, tí ò ní sí pé wọ́n sì gbóró gan, torí gbà mí gbóró gan máa wà. Mo rántí nígbà tá a fẹ́ ṣe ìwádìí a rí ibi orí erin ibì kan, bẹ́ẹ̀ ni ìgbà èmi àti chief lájọ lọ, mo wá rí tẹ́ pé ojú tán fi àwa báyìí mo tán kọ́ wa, mo tí ọ̀pọ̀lọpọ̀ lè rí àwa máa rí, torí tán kọ́ wa lóyìnbó nìyẹn. Bí mo ṣe rí kinní yẹn, má sọ fún bàbá pé bàbá ní òkúta wo lélẹ̀ mi lélẹ̀ ohun tó kúta, àbá rí eyín erin bẹ̀. Bí mo ti wá ṣe ìwádìí àwa rí, àwa fẹ́ ká ṣe ìwádìí. Kábíyèsí. Àwọn fẹ́ ká lọ bẹ̀rẹ̀ sórí ọ̀sán pọ́n. A kí yín káàkiri ibi tí ẹ ti ń gbọ́ wa. A wà ní ìlú Ìdànrè pẹ̀lú bàbá wa kan. Ẹ jọ̀ọ́ bá wa dárúkọ yín. Olóyè Tolulase Oguntosin, Tolulase ti ìlú Àjàṣẹ́lé, Porto Republic of Benin. Ẹ jọ̀ọ́ ọmọ Iléṣà ni wá o, Iléṣà láti kó o. Ẹ jọ̀ọ́ kí ló gbé yín wá síbí báyìí lónìí? A wá láti wá wo ohun tó ṣẹlẹ̀ ní báyìí ní pé gbogbo ilé ayé tó di ohun tó dà báyìí. Àkọsílẹ̀ tó wà ní òkè Ìdànrè, òun ni ó jọ Aebajiogbe Alphabet Oduduwa tí àwa discover ní Bualálẹ̀ ní ilẹ̀ lómìnira Benin ní Àjàṣẹ́lé. So ó jẹ́ nǹkan tó yẹ pé ìgbà tá débí a rí pé ó jọ, ìgbà tá dẹ̀ wò a rí pé ó sọ̀rọ̀. So òun ni àwọn bàbá wa fẹ́ wá wò pé ìjẹ́ òun ni lóòótọ́, tó bá yẹ pé òun ni, ìyẹn nípa àwọn èèyàn wa ti ń kọ̀wé kí àwọn òyìnbó tó wá kọ́ wa ní ìlú yìí kọ́. Wọ́n ti ń kọ̀wé far back about maybe 2,000, 3,000, 4,000, 5,000 years ago, even more than that. Àwọn aráàlú yìí sọ pé kí ni ẹ̀ ti wà ń bẹ̀ about 20,000 years ago tó ti kọ́ síbẹ̀. So a fẹ́ fi hàn gbogbo àgbáyé wípé àwa Yorùbá àti nímọ̀ lórí nǹkan púpọ̀ kó tó di pé àwọn òyìnbó wa gbé wa wọ́n dé. Ẹ ṣé gan. Ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ lẹ́nu wọn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa. Bí nǹkan náà bá ṣe ń lọ láàmú fi hàn yín ní orí ẹ̀rọ móhùnmáwòrán àti ẹ̀rọ ayélujára káàkiri gbogbo àgbáyé. A fẹ́ kó yé yín wípé ilẹ̀ Yorùbá kò sí ẹni tó kọ́ wa ní èdè àbí àṣà.
kí òyìnbó tó dé ní gbogbo àṣà wa, èdè wa àti ìṣesí wa ni ó ti ń lọ. So àwọn bàbá wa láti OAU, láti Ilé Ifẹ̀, Ondo. So bó ṣe ń lọ ní ẹ̀rí yẹn, a fẹ́ bẹ̀rẹ̀ sí ní gun orí òkè náà lọ báyìí. Ẹ má bá wa ká lọ. A wà ní ìlú Ìdànrè, à ń lọ sí orí òkè ibi tí a ti discover alphabeti ilẹ̀ Yorùbá. Ibi tí à ń gbà gun òkè Ìdànrè ni a wà yìí. Ẹ rí bí àwọn èèyàn ṣe ń gun òkè náà lọ. Ẹ má bá wa love ètò yìí, kẹ́ ẹ má wa share ẹ̀ káàkiri ibi tí ọmọ Yorùbá wà ní àgbáyé. Kí òyìnbó tó dé ní àwọn bàbá wa ni wọ́n ti ń kọ alphabet. Kì í ṣe òyìnbó ló kọ́ wa ní èdè, bẹ́ẹ̀ ni kì í ṣe òyìnbó ló kọ́ wa ní àṣà. Àṣà wa tí àwọn òyìnbó gbà lọ́wọ́ wa ló ń pa wá lára, tí ó fi dàbí ìgbà tó jẹ́ pé gbogbo ọmọ Yorùbá ní àgbáyé wọ́n dàbí wípé wọn kò mọ nǹkan kan. Òkè ọ̀hún là ń gùn lọ yìí. Ó jìnnà o, òkè náà jìnnà o, ṣùgbọ́n ara ń gùn lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Tí a lè fi ṣe ọ̀rọ̀ nílẹ̀ Yorùbá, ìlú Ìdànrè ni a wà ní Ondo State. Ẹ má bá wa sọ, bàbá wa. It's good. Ẹ ṣeun. Àwọn aráalé ń wò yín káàkiri àgbáyé. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá wa, bẹ́ẹ̀ni. Kí lẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ bí ẹ ṣe jókòó àti pé kí lẹ wá ṣe bí ìgẹ̀ báyìí? A wá síbí láti wá fi ìdí alifábẹ́ẹ̀tì Yorùbá hàn ní òkè Ìdànrè tí Elédùà fi fún ọ̀rẹ́ wa Olóyè Tolulase láti ṣe àwárí ẹ̀. Àwa gẹ́gẹ́ bí awúlẹ̀ wa tàn, a ti ṣiṣẹ́ ń bígbà yẹn rí, ṣùgbọ́n ojú wa tàn mọ́lẹ̀ sí pé ó ní ìtumọ̀ fún wa. Ṣùgbọ́n lónìí àwa láti wá wò ó, ká fi ojú ìmọ̀ ìwádìí ọ̀jọ̀gbọ́n ká fi wò ó, ká lè jẹ́ kí gbogbo ayé mọ̀ pé kóyìnbó tó dé àwa náà ti ń kọ̀wé. Adiye kọ́ ló kọ́ tóyìnbó fi lè túmọ̀ ẹ̀, ṣùgbọ́n àwọn bàbá wa ló kọ́, ọmọ wọn dẹ̀ ti túmọ̀ ẹ̀. So àwa fẹ́ wá báyìí ká wò ó, bá tún ṣe lè rí àwọn bòmíì tí wọ́n kọ àkọlé yìí sí dáadáa, ká lè mú ọ̀rọ̀ gidi jáde, kí àwọn òyìnbó àti àgbáyé lè rí wa wípé lóòótọ́ àwa èèyàn dúdú àìṣe ewúrẹ́. Pé àwa èèyàn dúdú, èèyàn lélódù àdá wa, ọgbọ́n wà fún wa, ìmọ̀ wà fún wa. Torí tá a bá wò ó, ọgbọ́n wo ni àwọn bàbá wa ní tí wọ́n fi lọ dúró sórí òkè yìí? Wọ́n dẹ̀ ń gun òkè yìí. Máa rẹ́ lómi tó ti pé 100 á máa gùn á máa bọ̀. Agbára tí Ọlọ́run fún àwa Yorùbá nìyẹn. So inú mi dùn lónìí tí àwa gbogbo àwa tá a wà ń bí. Ibi tá a jókòó sí ní ibi ìjókòó kejì. Ìjókòó bí ọ̀nà 5 ló wà kẹ́ tó gun òkè tán. 5 ni o. So àti jókòó ibi kejì la jókòó sí. Tá a bá ti gbéra báyìí tó bá débi kẹta àtúnjókòó. Torí àwọn obìnrin tó tẹ̀lé wa, a fẹ́ kó rẹ̀ wọ́n. A fẹ́ kí wọ́n máa ṣe dáadáa. So I'm happy to be here today. And it's a pleasure that I come here. When the Europeans says that we don't have our writings, today we want to tell the world that we have our own writings, and we want to thank Chief Tolulase, who the ancestors have given the impetus to discover the writing of Oduduwa, the writing of Omakaro Ojire. So it is written on a hilly rock in Idonri here, where we are now. You know, when I was doing my research here some years back, I saw it, but I did not take note of it as the writing for the Yorubas. But today, we are here. When Tolula said that the ancestor gave the impetus, the wisdom to see and interpret it. So we are here today to look at it, number one, to see the way we can do more research on it and discover more, so that we tell the whole world that this is the African, the Yoruba
writing system. And that's why we are here. Chief Tolulase, kí ni ẹ fẹ́ bá wa sọ, torí bí bàbá wa ṣe sọ, ẹ̀yin ni Ọlọ́run ló ń sábàbí láti lè discover gbogbo àwọn nǹkan tí à ń rí ní òní ní ilẹ̀ Yorùbá pẹ̀lú alphabet àwọn bàbá wa tí wọ́n ti ń kọ nígbà ìwáṣẹ̀. Kí lẹ fẹ́ bá wa sọ ní ráńpẹ́ nípa ẹ̀? Alákọ̀ọ́kọ́ bóyá Ọlọ́run lò mí nítorí ibi tá ti kúrò ní Iléṣà. Bàbá ńlá mi kúrò láti àwọn ọ̀dọ̀ Ògbónímodù lórí ní Iléṣà. Ìyá ńlá mi láti Ọlọ́fin Ògún fún mi ní rẹ̀. Ìkan náà ọmọ ọ̀kan bí níbi tó fà tọ́lọ́run bá fi gbégbó orí mi nìyẹn, àti pé ó ti pẹ́ tí mo ti ń ṣiṣẹ́ lórí ilẹ̀ Yorùbá. 2002 ni mo ti bẹ̀rẹ̀ tí mo ti ń ṣe ìṣọ̀kan lọ́balọ́ba ní Republic of Benin, títí wá di ìṣọ̀kan ọmọ ọ̀kan bí náà Ògún ìlànà ààfin kábíyèsí ọ̀rọ̀ Ògún, títí fi wá di pé alphabet yìí wá dé ní 2011 ló dé, but 2016 mo bẹ̀rẹ̀ sí ní promote. Ó tó wá di ohun tí mo wá ní àwọn student káàkiri. Mo máa ń lọ káàkiri from one palace to another tẹ́lẹ̀, but láti 2021 ni mo ti bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn lórí social media. Mo tẹ̀ sí ní student tó pọ̀ rẹpẹtẹ nísìnyí. So May 15 ni mo gùn kèyí tí mo fi rí May 15, 2022 àbí? 2022 ni mo wá gùn kèyí. Ẹnìkan ló tẹ̀ jẹ́ kí n tẹ̀ bínú wá gùn kèyí, yọ́n pè ní Dr. Fab. Wọ́n ní pé àwọn ọ̀gbà alphabet yẹn, bọ́ mo tẹ́ bá gbàgbọ́ ẹ máa lọ. Wọ́n ní kí n lọ kèyí pé àwọn gbé màá rí n tó jọ. Bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Dr. Fab yẹn lé ni o. Ọdún wa ń ṣòwò ni mi ní bínú wá gùn òkè yìí pé kí n wá gùn tó wà ń bẹ̀. So gbàtí mo yẹ débẹ̀, ìbínú mi dẹ̀ sọ́ọ̀rì. Mo fi rí pé ìjọ yẹn mẹ́ta mo rí. Gbàtí mo délé, mo wá lọ Google ẹ̀, mo wá rí àwọn perfect drawing ni mo wá wò, mo wá zoom ẹ̀, mo wá paste alphabet. Àti màá type alphabet yìí orí corridor ló wà, mo yà pọ̀ lọ́wọ́ mi, mo wá gbé sórí corridor, mo wá máa ń tò ní kọ̀ọ̀kan. So mo ń tò yẹn, mo wá ń gbé sí ni mo wá rí pé àkọ́kọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn gbogbo àmà gbọ́ lókè. Àkọ́kọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kejì, ọ̀rọ̀ tó sọ kò yé mi. Mo sáré lọ bá Arẹ́gbẹ́ṣọlá sọ pé òun ló máa ń promote gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gbà yẹn tó di Minister of Interior. Òun ló máa ń promote kíní fún wa, tó ní pé kí n máa kàn ní OSBC television ní 2017-18. So gbàtí mo lọ bá ọ ní pé kí ni kejì yẹn sọ, mo ní mi ìmọ̀ tí kejì yẹn sọ pé bí a ti máa délùú yìí máa mọ tó sọ. Bí mo ṣe wá ní 22 of last month, mo ṣe wá nìyẹn ní kábíyèsí ṣáà àwòrán. Mo ní pé kí ló ń jẹ́ wúwú ní pẹ́, kábíyèsí wù mí wọ́n rẹ́rìn títí. Bàbá ní pé wúwú ní pẹ́ yẹn ní pẹ́ náà ni òyìnbó kan ti wá nígbà kan, wọ́n ní pé we shall be here for a while, all the same. So bá ṣe gẹ́ẹ̀tì bọ́ ti àkọ́kọ́ yẹn tá a bá dókè lọ́hùn ẹ máa mọ ohun tí àwọn kìíní yẹn tó sọ. But àwọn bàbá yìí sọ, wọ́n ní pé a máa lọ wo àwọn bòmíì. So àwọn student mi wà níbí báyìí. Èmi náà student ni mo ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́. So gbogbo wa máa wò bóyá tó lè rí nǹkan míì, because ẹni tó ń kọ kìíní yẹn ó yẹ ká mọ ẹni tó ń kọ kìíní yẹn, because ẹni ọ̀sọ́ orúkọ rẹ̀ and when. So gbogbo kìíní wọn ṣe ìpọ̀ nídìí ẹ̀. So ìmú la fi lọ ṣe báyìí tó lọ́wọ́ fún wa ṣe. Ẹ ṣe gan. Kí wàá lẹ̀ expect lọ́dọ̀ àwọn ọmọ Yorùbá káàkiri àgbáyé? Gbogbo àwọn Yorùbá ẹ jẹ́ ká di nǹkan tiwa mú, ẹ jẹ́ ká di tiwa mú. Alphabet yìí gangan ni tiwa. Ó fi hàn pé àwọn tó kọ kìíní ọkọ síbà yìí tẹ́ pé wọn kọ́ ni ànímọ̀ pé tiwa ni. Ọ̀pọ̀ èèyàn ló ti ń gbẹnu àtẹ́lu Aebajiogbe là ń pè, èyí tí mi discover. Wọ́n ń gbẹnu àtẹ́lu pé gẹ́ni jọ Ebola. Ṣé wọn ò tiẹ̀ ní máa sọ pé bóyá ẹ fẹ́ já máa forí balẹ̀ fún òkúta àbí torí Aebajiogbe dífà tiyẹ Ọlọ́run mi ni ihúre ọlọ́run tẹ̀ bá mi ṣe. Ìgbà tó dé inú ọ̀rọ̀ kẹta tí alphabet yẹn sọ, ó sọ̀rọ̀ Ọlọ́run ọba ló máa húre tó máa ṣe. So ẹni tí ò bá tẹ̀ fẹ́ gba alphabet nítorí pé Aebajiogbe dífà tiyẹ, ó yẹ kó lè gbà nítorí pé Ọlọ́run mi ni ihúre sí ṣe. Ó ní Ọlọ́run mi ló máa húre sí gbogbo nǹkan tó máa ṣe. Ohun tí alphabet yẹn sọ nìyẹn o. Ohun tó bá rí nínú dífà tiyẹ kò bá jù ẹ lọ. Alphabet yẹn pé Ọlọ́run ló máa húre sí. So ẹni tí ò bá fẹ́ gbà nítorí statement méjì yẹn, because wọ́n ti sọ gbogbo nǹkan wa di òòṣà mọ́ wa lọ́wọ́. Nígbà ayé àtijọ́ àwọn bàbá wa tó bá fẹ́ sọ̀rọ̀ kan, wọ́n máa ní pé dífá ló dífá fún lágbájá. Ó dẹ̀ pé ilẹ̀ ṣúba lóko ló dífá fún lágbájá tí kò fi lè wálé. A ti ń sọ mọ́rọ̀ tipẹ́ náà, àwọn agbọ́dífà àti ẹni sì wọ́n ń sá lọ. Aebajiogbe ìtumọ̀ Ejiogbe ní pé nífẹ̀ẹ́ ọmọlàkè gẹ́gẹ́ bí ara rẹ̀. Ìtumọ̀ Ejiogbe gan fún ẹni yẹn. Àwọn náà Aebajiogbe ẹyọ kí ló lè bá ìfẹ́. Alphabet yẹn ń kọ́ wa nìyẹn. Àwọn míì máa tó pọ́ gbá Aebajiogbe wọn sá lọ. Gbogbo ọmọ káàárọ̀ oòjíire ẹjọ́ ẹ má sá fún alphabet Oduduwa nítorí pé ẹ ti gbọ́ Aebajiogbe dífà tiyẹ o. Wọ́n ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ni o. Ọ̀rọ̀ kẹrin tí alphabet yẹn sọ ni pé kí igi yé pẹ́ kí àwọn ìdáka máa pẹ́ láyé. Ọ̀rọ̀ mẹ́rin ní alphabet yẹn sọ, the only talking alphabet on earth.
bá àti ẹ̀ gbà wọlé bí ìjọba wa tẹ̀ ní pé àwọn fẹ́ gbà wọlé àbí àwọn kan fẹ́ gbà wọlé ó yẹ kó gbà wọlé nítorí pé kí ni the only talking alphabet on earth iyì àwa Nàìjíríà ni iyì àwa Yorùbá ni iyì àwa Yorùbá the only talking alphabet kò sí alphabet tó sọ̀rọ̀ mọ́ lágbàáyé so gbogbo ẹ̀yin tẹ̀ wá nílé tẹ̀ ń gbọ́ mi yẹ kí ká wò research ẹ̀yin àwọn èèyàn mi lè nínú kan báyìí nílé wọn ẹ bá kí wa àwa wò á sọ̀túnmọ̀ ẹ̀ fún yín tó bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣé gan bàbá wa mo rí i pé olóyè pàtàkì ni mo fẹ́ kẹ́ ẹ dárúkọ yín fáwọn aráalé tó ń gbọ́ wa ká lè mọ̀ pé àwọn èèyàn pàtàkì ni wọ́n gun orí òkè wa lónìí láti wá ṣe àwọn ìwádìí nǹkan kọ̀ọ̀kan tó ṣókùnkùn sí ọmọ káàárọ̀ òjíire káàkiri àgbáyé ẹ gbọ́ o ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire àṣà yín ìṣesí yín kì í ṣe ẹ̀ṣẹ̀ o kì í ṣe bọ́ o bẹ́ẹ̀ ni kì í ṣe aburú o bàbá wa ẹ bá wa dárúkọ yín. mo kí gbogbo ọmọ káàárọ̀ òjíire níbikíbi tí wọ́n wà ní wákàtí yìí. Orúkọ tèmi ni Ọba Ọláwoni Badru Balogun Alao láti ìlú Ilé-Ifẹ̀, Ọba Akire ti Ilé-Ifẹ̀. Mo jẹ́ ọ̀kan nínú àwọn ọba ìgbà wáṣẹ̀ nígbà tí Odùduwà ti ń wà náà láti ń pe Ọba Akire wọ́n jọrọ̀ wá ni. Oduduwa alphabet tí à ń sọ yìí kì í ṣe àjòjì mọ́ àwọn tí ò tí ì mọ̀ fẹ́ kí wọ́n mọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé a tún discover Oduduwa alphabet yìí ní òkè Ìdànrè yìí. Letters yìí ni gbogbo àwọn òrìṣà ń lò ń gbà yẹn àwọn ẹni òrìṣà dá. Àwọn ẹni oríṣẹ̀dá náà ń pè ní òrìṣà. Ẹ ṣé bàbá àgbọ̀rí tán lórí ilẹ̀. Ta ni orí Ọlọ́run Lédùmarè. Àwọn wo ló ṣàdá àwọn yẹn ni òrìṣà. Àwọn òrìṣà yẹn ni èmi àti ìwọ àti gbogbo ẹni tó wà lórí ilẹ̀ ń sìn tí wọ́n tara wọn jáde. Gbogbo ibi tí àwọn òrìṣà yẹn dé káàkiri nígbà ayé wọn ibẹ̀ náà ni wọ́n ti ń fi lẹ́tà yẹn kọ sí káàkiri. Olúorogbo ó ní akọ̀wé gbogbo àwọn òrìṣà nígbà wáṣẹ̀. Olúorogbo ó ní akọ̀wé ó ní sẹ́kítírì gbogbo àwọn ẹni òrìṣà dá. Tó fi hàn wípé kì í ṣe òyìnbó ló dá sẹ́kítírì ilẹ̀. Ló bá jẹ́ kọ̀wé kí ló wá ń kọ́ mọ́ ibi nǹkan ló ń kọ́. Lẹ́tà tí wọ́n kọ́ ń gbà yẹn náà tí wọ́n lò ń gbà yẹn náà òun náà là ń rí káàkiri. A dúpẹ́ lọ́wọ́ ṣì Tolulase tó discover àwọn lẹ́tà sí yìí níbi tí wọ́n dispatch lọ káàkiri tí generation wa ti gbàgbé. Ọlọ́run lò fún ògo káàárọ̀ òjíire ni kí gbogbo káàárọ̀ òjíire kan máa ń ṣàdúrà fún pé iṣẹ́ ìrújú tó gbé dání kó ṣe láṣeyè. Àmín àṣẹ. Kí gbogbo lé kí wọ́n mọ̀ pé a ti ní letters wa alphabet wa kí àwọn òyìnbó tó gbé tí wọ́n dé òun náà là ń ṣe iṣẹ́ lórí ẹ̀ ibẹ̀ náà la tún lọ báyìí. Ẹ mọ́ bá wa ká lọ sáfíìsì yẹn ló ṣe bákan a tún gun òkè náà lọ ní bí ẹ ṣe ń wò wá òkè yẹn ló ń lọ yìí o ẹ wo àwọn tó wà wájú tí wọ́n ń lọ òkè náà ga púpọ̀ bẹ́ẹ̀ ni ó sì gùn ó kọjá kà sí nǹkan ó ga púpọ̀ òkè náà ga. I was happy to say I was born here in 1939. Bí a tún ti débi tí a ti ń sinmi ní wàá. Ó kù díẹ̀ ká débi tí a ti sinmi kẹta ṣùgbọ́n a débi Dágúró ṣe pé Dágúró yẹn ní ìtumọ̀. Dágúró ní ìtumọ̀. Ó ní ìtumọ̀ ẹ̀hún tí. Bàbá ṣé ẹ lè bá wa tọ́ka Dágúró náà káwọn èèyàn rí. Dágúró ni olówó yìí ṣe láyé àtijọ́ wọ́n ní ìgbà kan tí ó yẹ ọ̀tá bá ń bọ̀ wọ́n níbi tí wọ́n máa ń so òkúta mọ́ tó bá ti ń bọ̀ báyìí wọ́n ju òkúta sílẹ̀ ẹni tó bá bí ogun bá ń bọ̀ ṣe kó ti dá ogun dúró. Dágùn dúró. Ó yá a ti dé ibi ìjókòó kelo ládé ìjókòó kẹta. ń bọ̀ a tún ti fẹ́ tẹ̀síwájú yàrá kẹta tá a ti sinmi ni wọ́n ti kúrò yẹn a tún tẹ̀síwájú nínú ìrìn àjò ẹ mọ́ bá wa ká lọ. Yàrá kẹrin la dé. Ẹ kú iṣẹ́ o. Ẹ wo ní ìlú. Káfíọ̀ ìfúrẹ́dì táwọn.
ẹ rí ìlú ẹ rí bí òkè yẹn ṣe bó ṣe yí ká ẹ rí bó ṣe yí ká níbo níbi tá rí nìkan níbo lọ rí Urowo part of Odeja àrí àbá àrí part of Usun àbí ó dàbà ní part of Usun àrí part of Usun lókè lọ́hùn Usun ń bẹ yìí àti ààfin là ń wò lọ́kàn ààfin là ń wò ààfin ilé kábíyèsí là ń wò. à ń gùn yìí kébù ló yẹ kó máa gbé wá gun òkè yìí kébù ló yẹ kó máa gbé wá gùn kọ́ máa fi ṣe tourism káwọn èèyàn máa wá káàkiri àwọn èèyàn á sanwó wọ́n á gun òkè wọ́n á wò ó àyè àdúrà wà ń bẹ àyè tàdúrà tí ń gbà wà ń bẹ omi méjì ló wà ń bẹ gbogbo bẹ̀ la máa dé lónìí tá a fi hàn àwọn èèyàn kéèkì ń gbẹ bí ṣé ẹ ti ń gbọ́ ṣé ẹ ń gbọ́ ọ̀rọ̀ Yorùbá Ọlọ́run ṣe nǹkan rere fún wa nílẹ̀ Yorùbá àwa ní ká mọ̀ bá ṣe fẹ́ lo nǹkan tó Ọlọ́run ṣe fún wa Ọlọ́run ò dá Yorùbá ní ẹrú o. ẹ wo bí tá a ti ń bọ̀ ó ti rẹ àwọn èèyàn èmi tí mò ń sọ̀rọ̀ gan ó ti rẹ mí ẹ ṣe àrí mo ṣe mí. wọ́n gba heritage wa wọ́n gbé nǹkan tí òun ṣe tiwa wọ́n gbé lé wa lọ́wọ́ àwa ń dààmú láti ọdún mọ́dún ọba wa kílẹ̀ lè sọ nǹkan kan tí mo wí pẹ̀lú bí àwọn òyìnbó ṣe gba heritage wa lọ́wọ́ wa tí wọ́n á gbé tí wọ́n ti gbé lé wa lọ́ta wa ń dààmú bí eléyìí. Well, this is the period to retrieve our things back. Though our father, because of their knowledge as of that time, that is why they have the opportunity of taking our heritage from us. We are not getting it back now. Ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn? Ṣé ẹ ń gbọ́ ọ̀rọ̀ ní ẹnu wọn? A tún ti dé yàrá karùn-ún, yàrá ìsinmi karùn-ún la dé. Èmi gan fúnra mi mò ń làágùn. Kò sẹ́ni tó bá ń ṣàárẹ̀ tó bá gorí òkè ara ẹ̀ mọ́ yá. Ara ẹ̀ mọ́ yá. Dandan ni ara ẹ̀ mọ́ yá. Gbogbo ìlú tí a wò tẹ́lẹ̀. Gbogbo ìlú táwọn òpátá tẹ́lẹ̀ ibi tí wọ́n ń gbé ní. Ilé táwọn òyìnbó ń gbé ibẹ̀ mò ń mú yín lọ yìí. Yorùbá wá wo tí Ọlọ́run dá nílẹ̀ káàárọ̀ oòjíire. Ẹ wo ilé tí àwọn òyìnbó ń gbé. Ní àsìkò gómìnà ilé tá ń gbé nígbà yẹn ẹni wáyé ṣe géètì yìí ká sí ó láyé ìwáṣẹ̀ ibẹ̀ náà ń gbé inú ilé yẹn ni ẹ̀rí bá ṣe kọ́ kì í ṣe òyìnbó ló sọ wá déèyàn àwa la sọ òyìnbó déèyàn nǹkan tá a ní nílẹ̀ Yorùbá lóyìnbó ń lò. ẹ ti rí ìlú gbogbo àwọn tó wà nílùú ń sìn tó wà nílùú tẹ̀ ń wò òkè iná ti sọ̀kalẹ̀ wá sínú ìlú òkè iná ń gbé nígbà ìwáṣẹ̀ ẹ ti rí ìlú yẹn bó ṣe lọ báyìí ẹ ti rí. Òyà àtún tẹ̀síwájú nínú ìrìn àjò. Níbo la wà yìí bàbá wa? Yóò wà ní Igbóore Port Primary School. Igbóore Primary School. Ọ̀nà wọn pè ní LEA Primary School. Ọdún wo lẹ rò pé ibi ti wà mí báyìí? Àwọn ti pẹ́. Tó ikú yẹn ni àwọn bàbá wa lọ. Bàbá wa kò ṣe ọba ibẹ̀ tó lọ. Nígbà tí àwọn èèyàn fi ń gbé lórí òkè yìí. Orí òkè yìí náà ni wọ́n dẹ̀ bí. Wọ́n bí ní around 1927. 1927. Primary school náà ni wọ́n dẹ̀ lọ. Ẹ wo kànga tí ẹ̀ ń wò yìí. Wọ́n ti gbẹ́ kànga láti 14th century. Ẹ rí má ṣe gbẹ́. Àwọn òyìnbó yẹn náà ló gbẹ́ àbí? Àwọn òyìnbó yẹn náà ló ṣe. 7 ring ló wà nú ẹ̀. Ṣé ẹ ti gbọ́? Ọmọ Yorùbá. Ibi omi tá a wà iná ń pè ní omi àpáàrà Ìyáralé. Omi àpáàrà bàbá Thunder Arrestor àbí omi àrá ibi omi àrá la wà yìí. Omi àpáàrà ó dàbí omi Ayédára ní Òkìtìpupa eléyìí ni wọ́n pè ní omi àpáàrà Thunder Arrestor.
ọ̀nà bó ni à ń lọ yìí? Àrùn. Ẹ ti lọ arán. Ẹ ti lọ sí Audible letters. Àmú ìbejì ṣe last street. Audible letter. Adiye kọ̀wé. Adiye kọ̀wé Oyinbo Kaati. Àwọn bàbá wa ló kọ̀wé o, bọ̀ á ti rí kà báyìí. Òun la fẹ́ lọ kà báyìí. Nǹkan tí òyìnbó ò lè kà, àwa ti ka nǹkan wa báyìí o. Ibẹ̀ la ń lọ báyìí tá a fẹ́ lọ fi hàn ẹ̀yin ará lé ní orí òkè Ìdànrè. Ibẹ̀ ni àwọn bàbá wa Professor àti bàbá wa Tolulase ni wọ́n ti fẹ́ lọ ka àwọn ìwé wọ̀nyẹn fún wa báyìí. Díẹ̀díẹ̀ ibi ń yọ o. Kí náà máa ṣe ń bì? Ilé ni bíbá yìí náà. Ilé high chief Ọjọ́mú. Ilé ọ̀dọ̀fín wà ńbẹ̀ yẹn. Cabinet member. Bẹ́ẹ̀ ni ibi tó wà ní. Cabinet member Ìdànrè ní ayé ìwáṣẹ̀ ibi tó wà ní. Aṣísọ̀lọ̀ ilé wọn ni. Father's house ilé bàbá yín lélẹ̀. Ilé bàbá tí yín lélẹ̀ yìí bàbá ilé bàbá tí yín òun là ń wò yìí. Ibi tó ti bí yín lélẹ̀. Kí ni táìtù tó ń sà? I'm the secretary of the Owa of Idare. But Táìtù bàbá ń gbà yẹn. High Chief Jogoro of Ìdànrè land. Iwájú High Chief Florin of Ìdànrè land ni àwa yìí. Bàbá kẹ́pẹ́ o. Kẹ́mi Ọlágún o. Akí ẹ̀yin olórí o. Akí yín o. Gbogbo ẹ̀ là ń wò. Ọwọ́ wọn ní kànsálà kú. Àmín o bàbá. Wọ́n náà yẹ wọ́n dá padà náà yẹ wọ́n. Àmín o. Gbẹ́kẹ̀lé wọn ní ìjókòó. Àmín o. Àmín o. Ẹ ṣàdúrà fún ọmọ Yorùbá lápapọ̀, gbogbo ọmọ Yorùbá bíi tẹ́wọ̀n káàkiri àgbáyé. Àṣẹ. 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 A fún wọn ní kàlẹ́ndà Aebajiogbe. Ọ̀rọ̀ tí Adiye kọ̀wé Oyinbo Kaati wọn tó sọ. Àyàwó ni a kọ́ bí ẹ̀yìn. Ẹ máa fi kọ́ bí. Iṣẹ́ pẹ́lẹ́ ẹ̀. Èmi ọmọ bàánú. Bàbá. Ilé nìwọ̀nyí. Bàbá ọ̀nà bó ni à ń lọ báyìí? À ń lọ sí Òkè Sùn ẹ̀. Òkè Sùn ẹ̀. Òkè Sùn ẹ̀. A fẹ́ lọ wo writing tó wà lára òkúta. Ìgbà tí wọ́n kọ síbẹ̀. Àti lálùpọ̀. Ibi Adiye kọ̀wé Oyinbo Kaati. Ibi Adiye kọ̀wé Oyinbo Kaati. Ibẹ̀ la dé yìí. Bọ̀ ibẹ̀ la ń lọ yìí. Ilé ni gbogbo bẹ̀rẹ̀ tẹ́lẹ̀. Ilé ni gbogbo bíi tẹ́lẹ̀. Gbogbo bíi tẹ́ ń wọ ẹ̀yìn ara lé. Ilé ni gbogbo ẹ̀. Ní ìmọ̀ pókè tó tó yẹn. Ìwà bíbí. Kí ni wọ́n bí wa sí? Yes, so you can see it. Yes. Yes. Can you see it? So please zoom this. Wọ́n kọ́ wálẹ̀ báyìí. Wọ́n kọ́ wálẹ̀. Ṣé ti rí kíní ẹ̀ nísìnyí? Ẹ ti rí kíní yẹn. Wọ́n náà rí àwọn míì tó pọ̀ bí àwọn Blackboard ni gbogbo ẹ̀ la máa fa padà. Àwa máa túmọ̀ ẹ̀. Ó láyé lọ́pọ̀ ní ọ̀tọ̀ sọ fún wa. Aláti mọ̀ níta ti mọ̀. Àwọn ti bẹ̀rẹ̀ rí. Ẹ̀yin ti rí àyínú àwọn student wa náà ti fẹ́ gba ìwé àwọn ti rí tẹ̀mọ́ ní pé tèmi ò bá rí gan àwọn gan lè rí. ikú mi lọ́wọ́. Ebè láyé àtijọ́ ilé àrẹ̀mọ nìyí. Ilé àrẹ̀mọ ní láyé àtijọ́ àrẹ̀mọlígbò. One of our traditional ruler. Láyé àtijọ́. Tó lọ sọ́ọ̀ yẹn. Ká tó lọ sọ́ọ̀ yẹn.
ká tó lọ sàlẹ̀ ibi là ń gbé. Ibi là ń gbé 34 la lọ sàlẹ̀. 28 34 ni wọn ò tí ì lọ tán o. Àti lọ tán wà ń bí. Ogúnṣẹ́ bàbá. Mo ní 65 gan. Ẹlú wà ń bí 65 wọn yẹn. 1965 èèyàn sì wà ń bí ńgbà yẹn. Ìgbà tí wọ́n ṣe dájú mi ní wọ́n ti wà ń bí dáadáa. Kí ni wọ́n ṣe ń bì ní ìgbà àtijọ́ bàbá? Níbi tá a wà yìí wọ́n ní à ń gùn dín bẹ́ẹ̀ ìdín nígbà tí wọ́n bá ń gùn dín. Ojú ká wà bí ẹ̀kọ́ tàbí sí ibẹ̀ yìí. So òkúta bí wọ́n ti ń gùn dín. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀ bàbá? Nígbà tí kábíyèsí bá ń ṣe ọdún. Tó bá ń ṣe ọdún. Original festival. Tó bá ń gbé original crown tó bá fi jó. Ibi iná ti máa ibi tí wọ́n ti ń ṣe nìyí. Ibi tí wọ́n ti ń ṣe ládé yìí. Wọ́n gun ìdí ń bẹ̀. Wọ́n pè ní Adé Oduduwa. Adé Oduduwa. Òun náà pè ní Adé Oduduwa. Ibi tí wọ́n ti ń gbé ijó lélẹ̀. Ilé yìí nǹkan kí náà ń ṣe nílé? Original customary court. Original customary court. Original customary court. The second wife of my father. The innocent is there. The lawyer must sit down here. Lọ́ọ̀yà máa jókòó síbí. Ibi ìkẹ́ ni àwọn criminal. Ibi tí wọ́n máa dúró sí tiwọn lélẹ̀. Ibi tí lọ́ọ̀yà máa dúró sí lélẹ̀. Ibi tí ajẹ́lẹ̀ máa jókòó sí lélẹ̀ yìí. Ibi báyìí nǹkan. Ibi báyìí nǹkan ta ló máa jókòó sí? Àwọn bí ajẹ́lẹ̀ míì. So the book is still at home. Tí wọ́n fi divorce bàbá mi bí second wife of my father 1939. 1939. Divorce my father in this court. The book is still at home. Judgment. Ibi tí wọ́n ti judge wípé kí bàbá yín àti màmá yín kí òpin ìyà wà láàrin wọn. Ní 1939 second wife bàbá yín ní 1939 ibi náà ti dá ẹjọ́ náà. Yíyà yẹn gan ni wọ́n bí mi. Yíyà yẹn náà bí yín 1939. Ibi ìwà nǹkan kí náà ń ṣe? Court file ibi tí wọ́n kó sí. Court file àwọn àbẹ̀ yẹn. Ó ti dàwó báyìí. Kò sí pé wọ́n bá fẹ́ dájọ́ láyé àti jẹ́ pé èèyàn pọ̀ wá jókòó síta. Èèyàn á jókòó síta. Àjókòó síta kan wá pè é wá wọlé. Ibi báyìí nǹkan kí náà ṣe ń bí? Kábíyèsí tó wà lórí oyè bàbá yìí. Kábíyèsí tó wà lórí oyè lọ́wọ́lọ́wọ́ yìí. Kí lórúkọ kábíyèsí tó wà lórí oyè lọ́wọ́? Ọba Dr. Frederick Arólóyè. Ọba Dr. Frederick Arólóyè ilé bàbá wọn ni. JP OFR. Ṣé ẹ gbọ́ ilé ọba wa tó wà lórí oyè lọ́wọ́lọ́wọ́ nílùú Ìdànrè ilé bàbá wọn ni. Ọba Dr. Frederick Arólóyè 4. Bàbá ẹ̀ ní 3 ilé bàbá wọn là ń wò. Kí ni àwọn nǹkan tí ibi wà fún? Ibi báyìí ọkọ lélẹ̀ ìyàwó lélẹ̀. So ilé báyìí fúra ni pé ọkọ tìyàwó ni wọ́n. Ọkọ àti ìyàwó làwọn méjèèjì. Ilé ọ̀kan alátìṣe ilé yìí Ọlánúpin. Alátìṣe Ọlánúpin. Bẹ́ẹ̀ni Orósùn ni wọ́n bá débí. Orósùn ni wọ́n bá débí. Bẹ́ẹ̀ni àti àwọn dẹ̀ ń ṣiṣẹ́ gidigidi nígbà yẹn oore tí wọ́n ṣe fún wọn la fẹ́ ń ṣe ìrántí wọn. Oore tí wọ́n ṣe fún ibi báyìí lẹ́bí ń ṣèrántí wọn dòní. Ilé wọn náà ni. Ilé wọn aláwòrò ẹni. Aláwòrò àwọn priest ẹ̀ dájẹ́ aláwòrò ilé wọn lélẹ̀. Àwọn èrè àwọn méjèèjì wà ní. Ojú orí wọn ń kọ́ ibi tó sùn sí. Ṣé àwọn fúnra wọn tí wọ́n sùn? Ibẹ̀ náà lè ń wò tá a gbé tá a fi gbé wọn léyìí. Bẹ́ẹ̀ ni wọ́n bí wọ́n wà níbẹ̀ ìsàlẹ̀ nígbà ni wọ́n wà. Ìsàlẹ̀ bí ni wọ́n wà. Agbègbè náà ni a wà yìí o gbẹ̀yìn tẹ̀ ń wà káàkiri àgbáyé. Òkè Ìdànrè lásán ó tó nǹkan tó jẹun fún gbogbo ọmọ Yorùbá ní tourism. Ibẹ̀ la wà yìí. Gbogbo bí tí a wà yìí. Kí lórúkọ bí? Asun Estate House. Asun Estate House. A lè wọlé. Tó bá jẹ́ pé wà mí rà wọlé. Asun Estate House. A lè wọ bẹ̀ o. A lè wọ bí a lè wọ anywhere ńbẹ̀. Tó bá fẹ́ bá àwọn èèyàn ṣe ìpàdé bí mítì bí sì tẹ́lẹ̀ mọ́ náà lédè. A fẹ́ bá àwọn èèyàn ṣe mítì. Asun House ibẹ̀ láwẹ̀ ẹ̀rọ lọ́ta ẹ̀rọ àwọn ìgbín tán ti pàjẹ́.
ẹ wo ẹ bó ṣe dúró. Man, sea rock, ẹ wo òkúta bó ṣe dúró. Man, kí náà ṣe bí láyé àtijọ́ ibi náà ti ń lọ tábà. Wọ́tà ṣé kò lè yẹ ṣubú báyìí? Ṣé kò lè yẹ ṣubú? Kí ló ṣọ́ọ̀kì ẹ báyìí kò sí? Orí báyìí ni. Orí lè ní. Man. Come look round. Look round. Oh. No. Ṣé afẹ́sẹ̀ pòkúta ló ṣọ́ọ̀kì kínní àbí rárá? Kì í ṣe òun ló ṣọ́ọ̀kì ẹ̀. Àráǹdì ẹ lọ báyìí. Ẹ bó ṣe lọ. Kò dẹ̀ sí nǹkan tó ṣọ́ọ̀kì ẹ̀. Ẹni wá ṣe rí ráǹdì. Bí ìgbà tó jẹ́ pé ẹ wo ṣe Olúwa. Bó ṣe dúró nìyẹn. Òkúta ṣe dúró yìí. Bó ṣe dúró ní o. Bó ṣe dúró ní o kò sí nǹkan tó ṣọ́ọ̀kì ẹ̀ o. A ti yí lọ ráǹdì. Kò sí nǹkan tó ṣọ́ọ̀kì ẹ̀. Ẹ wo àpáta yẹn bó ṣe tóbi tó. Ẹni bó ṣe tó. Ẹni bó ṣe tó. Àwa ti yí ráǹdì. Ẹ wo ṣe Olúwa. Ìwọ tó ń wáṣẹ́ ìyanu. Wá sókè dànrè wàá ríṣẹ́ ìyanu. Wàá ríṣẹ́ ìyanu. Ẹ stop àti mọ wáṣẹ́ ìyanu tí ò sọnù kiri. Ẹ wo bó ṣe rí. Láìsí nǹkan tó gbé dúró tó tó Olúwa rẹ o. Ibi tí à ń lọ ibẹ̀ ni ààfin ọba láyé àtijọ́. Ibẹ̀ ni a mú yín lọ. Ẹ máa bá wa ká lọ. A ti wọnú pálásì o. Ẹ wo àwọn nǹkan tí wọ́n fi ṣe ìjókòó. Ẹ jọ kí náà ṣe ń bí? Orí màálù. Ẹyin o. Ọba tó bá ti jẹ. Ìgbà tó bá ń bọ bàbá ẹ̀ kí ọ̀sẹ̀ ìsàsẹ́sọ̀. A máa pa màálù kọ̀ọ̀kan. Orí màálù ọba tó jẹ. Tí olè ti bá jẹ, kò lè wò yìí. Orí màálù ọba tó jẹ. Ọba orí màálù. Tí ọdún kan bá ti pé. Wọ́n á pa màálù tó bá ń ṣe ọdún. Tó bá ń ṣe àjíǹde. Màálù yẹn á gbé orí ẹ̀ á gbé wá síbí. Òun ló máa ń wà níbí. Tá bá ń ka oyè ọdún tí kábíyèsí báyìí tó ti jẹ́ oyè ọ̀kọ̀ọ̀kan wọ́n yí àní ní orí màálù yẹn jẹ́. Tá bá ń ka iye kábíyèsí ọdún tó ti jẹ́ oyè. Kábíyèsí ti jẹ́ oyè. Ilé fi ṣe kọjá bá 45 years. So 45 ló máa wà mẹ́rin. 45 ló máa wà mẹ́rin. One every year. Ọdún ìje. Ọdún ìje festival. Orí màálù kọ̀ọ̀kan lọ́dọọdún tó bá ti ń pa wọn á máa gbé síbí ó náà fi ń ṣe òǹkà. Òǹkà bẹ́tà. Ẹ ti gbọ́ ẹ̀yin ará lé tourism tó ju eléyìí lọ ò sí o ilẹ̀ Yorùbá lélẹ̀ wà o. Bàbá àwọn wo ló máa ń jókòó síbí? Àwọn olóyè. Àwọn olóyè ló máa ń jókòó síbí lọ. Ìjókòó tẹ́ ń wò yìí ìjókòó àdájà. Ìjókòó àdájà. Àdájà. Lápá bí. Lápá bí ṣàṣẹrẹ́. Lápá abẹ́yẹ ṣàṣẹrẹ́. Ṣàṣẹrẹ́. Kábíyèsí alóko síbí ìtẹ́wọ́n ọ̀làrin méjì ni. Kábíyèsí fún rẹ̀ á jókòó sáàrin méjì bí. Apá bí àdájà. Ibẹ̀ ni ṣàṣẹrẹ́. Ibi tẹ́ ń wò yìí ṣàṣẹrẹ́ ló ń jókòó síbí. Àyè kábíyèsí lélẹ́yìí tẹ́ ń wò yìí. Tróun gangan nìyí. Kábíyèsí bá ti jí láàárọ̀ ẹ máa bọ̀. Tí kábíyèsí bá ti jí láàárọ̀ ló ń lọ. Tí kábíyèsí bá ti jí láàárọ̀ ibi ló máa jókòó sí. Akàgbé kílókè accordion ní fún àbíkọrin yẹn tí wọ́n ṣiṣẹ́ kápẹ́ńtà
kábíyèsí ń ṣe kápẹ́ńtà. Nígbà yẹn a máa fi ṣe jọ́sọ̀ àbá ẹ̀ kì í ṣe lẹ́jọ́ profession ti ẹni àbá profession ni a máa gbé ń bẹ̀rẹ̀ wọ́n ń pè ní ẹ̀yìnkùlé iṣẹ́ a máa gbé gàngán. ẹ̀yìnkùlé iṣẹ́ gàngán tí wọ́n ń lò láyé àtijọ́ ibẹ̀ láti máa gbẹ́ ẹ̀yìnkùlé iṣẹ́ ibi tí kábíyèsí ẹ̀yìnkùlé iṣẹ́ náà ń pè bí. ibi ní kábíyèsí máa jókòó sí táti máa gbẹ́ nǹkan tó fi ń ṣe ìlú gángan òun náà pè ní ẹ̀yìnkùlé iṣẹ́. tó ń lu talking drum tó ti wà ibi ẹ̀kùlé iṣẹ́ tí wọ́n bá ti bèrè ẹ̀ wọ́n ní wà ní ìkùlé iṣẹ́ àwọn sọ pé lálejò. ibi báyìí ó lọ sí àwọn obìnrin olórí ibi tí wọ́n náà wà ní. ibi táwọn olórí máa wà ní. tí wọ́n wà ń bẹ̀ ilé wọn wà ń bẹ̀ o. ilé wọn wà ń bẹ̀ o. èèyàn gbọ́dọ̀ wá síbí kó ní òun lọ sí àwọn olórí. èyàn gbọ́dọ̀ wá síbí kó ló ń lọ sí ọ̀dọ̀ àwọn olórí. àfọmọwá tàbá wọn mọ́ wọn. ẹ̀yìnkùlé iṣẹ́ ni. 1949 mo kọ́ dé ibà. 1949 lẹ́yìn ọkọ̀ dé bíbá. àwọn inú ilé yàrá ọba ní àbí. àwọn yàrá ọba ní ibi tó ń gbà wo. kí làwọn eléyìí. pálọ̀ ọba láwọ̀ ayé. so ibi nǹkan. special room tiẹ̀ ni àwọn special chief ló ń wá bí àwọn ọ̀dà sáwà ń bẹ̀rẹ̀ so wọ́n lọ bá ń bẹ̀rẹ̀ this is special kìíní ni ibi tí wọ́n ṣe wà ìmọ̀ máa ń polúwa. iná sóòtì tí ẹ̀ ní àwọn. ibi tẹ́tí ń ṣe ìwà lélẹ̀ rà. eléyìí tí wọ́n ṣe ní ìgbìmọ̀ ìlú ìwà ibẹ̀ ní. ọ́fíìsì ọwá of Ìdànrè ọ́fíìsì ẹ̀ ní November 1976 ọ́fíìsì ẹ̀ lélẹ̀ ọwá of Ìdànrè ibi tó joyè sí. ibi táwọn wò yìí ń kọ́ o. òwe ń gbọ́ àwọn akítàjẹ wa àwọn ọ̀bọ̀tọ̀mídé àwọn ọba yí ọba bìnìdé wá pẹ̀lú. ọwá tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ibi tó joyè sí lélẹ̀ 1976 ilé oyè ẹ̀ ní tó joyè sí kó ṣe tó lọ sísàlẹ̀ ibi tó joyè sí lélẹ̀ ibẹ̀ la wà yìí 1976 November ibi tó joyè sí lélẹ̀ ọwá kábíyèsí tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ di àsìkò yìí òní ní ọjọ́ kìíní oṣù kẹsàn-án 2022 ọba tó jọba ń gbà yẹn 1976 òun ló sì wà lórí oyè dàsìkò yìí ọ́fíìsì ẹ̀ ní. ọ́fíìsì ẹ̀ ní. November ni wọ́n fi joyè ìpínmẹ̀ ló ṣe. ibi nǹkan bàbá kí ni àbáwọlé ní bí tá a bá fẹ́ wọnú palace ọba ibi tá a máa gbà wọlé ní ibi táwọn bodyguard ń dúró sí àgbàlọ́ba ní gbogbo ibi tá a wà yìí báyìí pátápátá so ibi táwọn bodyguard ń dúró sí ní àwọn ẹ̀ṣọ́ ibi tá a ń dúró sí. ibi tó máa gbà wọlé ibi tó máa gbà jáde wọn bẹ̀rẹ̀ ibi tó ń lọ. ọ̀nà ọ̀tá táǹsọ̀ lẹ́ẹ̀kan yẹn ọ̀nà jáde síbí. ó jáde síbí wọn gbọ́dọ̀ lọ bẹ̀. ìkùlé iṣẹ́ yẹn àbùdọ̀ lọ bẹ̀ torí àwọn olórí ló ń gbé bẹ̀. This is great tourism for Yorùbá. wọlé ní ọba tí o máa ń ṣe ọba Àdànrè tó jọba míì nílẹ̀ Yorùbá ibi tá a gbà wọlé ní. àwọn ilẹ̀kùn yìí wọ́n fi mọ iye mọ́ọ̀tì látijọ́. wọ́n fi mọ iye oṣù látijọ́. olóyè kan ni wọ́n pè ní ọ̀dọ̀fin. ọ̀dọ̀fin olóyè kan náà ni wọ́n pè ní lẹ́rìí ilé. lẹ́rìí ilé yẹn ní everyday by day kan bá ti ń lo eléyìí wọ́n máa fi òkò kọ̀ọ̀kan sínú pọ́ọ̀tù kọ̀ọ̀kan. tó bá pé 30 days ẹnìkan mú òkò kan dání. tó máa dìdéètì. àwa wo òkò kó wà lọ́wọ́ ẹ̀ kó bá ti pé oṣù márùn-ún àsìkò kan fẹ́ ṣe ọdún oróṣù nìyẹn. tó bá ti mú òkò márùn-ún lóṣù kan ká sọ pé wọ́n fi òkò 30 sínú ìkòkò fún 30 ọjọ́ amẹ́yọ̀kan lóṣù kìíní amẹ́yọ̀kan lóṣù kejì amẹ́yọ̀kan lóṣù kẹta láfi wá pé oṣù márùn-ún. kò sí kàlẹ́ndà ń gbà yẹn ṣé ẹ ti rí ẹ̀yin aráalé this is great tourism so far fúnlẹ̀ Yorùbá. The ancient palace. That's the thing. Gauzy of our boys and NYC and Russia. The ancient palace. The ancient palace. Built more than 200 years ago. Àti jù yẹn lọ. 1,000 years lélẹ̀. Àwa ń bí ká tó lọ 1934.
aládé wọn lọ 1928 5 years later wá sọ̀kalẹ̀ but up to 70 àwọn èèyàn sì wà ń bí o kọ́ba 76 wọ́n fi jọba wọ́n jọba níbẹ̀. Yorùbá Kingdom TV ogo bíi tí ẹ̀ ń wò yìí Palace Ọwá of Ìdànrè ní ayé ìwáṣẹ̀ àbí. àwọn ni wọ́n ń pè ní Ifẹ̀ Òkè. àwọn ni wọ́n ń pè ní Ifẹ̀ Òkè Palace wọn là ń wò. Palace wọn là ń wò lọ. 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 Ṣé ẹ ti rí ibi ìtóní tourism tá a lè fi jẹun. ilé àwọn olórí nìyẹn. ilé àwọn olórí ní ibi báyìí apá bí ní ilé àwọn olórí. ìsàlẹ̀ náà ní ògbé ọba lélẹ̀ ògbélé. ògbé ọba ní gbogbo ibẹ̀ yẹn ilé olórí lápá bí tí mo náwó sí ibi báyìí náà ilé olórí ògbé ọba níbí ẹ rí ògbé ọba yẹn bó ṣe dá dúró láàrin méjì ibi tó bá ti ń jẹ ayé orí wọn. Yorùbá ẹ wo gbogbo àgbè táwa yìí gbogbo àgbè ẹ rí bó ṣe rí àwọn ilé là ń wò yẹn kéréjì ẹ rí. a máa fi ọ̀rọ̀ wá bàbá wa lẹ́nu wò wọ́n á dárúkọ wọn wọ́n á dẹ̀ sọ ìdí tí a fi wà ní orí òkè. Bàbá wa ẹ bá wa dárúkọ yín fún gbogbo àwọn tó wà káàkiri ilé. Orúkọ mi ni Taye Oguntosin. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń pè mí ní Tolulase nítorí oyè mi tí mo gbà ní ilẹ̀ olómìnira Benin tí àwọn ọba olómìnira Benin fún mi ní Tolulase. Ìdí tó fi fún mi Tolulase ni wípé iṣẹ́ tí mo ń ṣe láàrin wọn fún ìṣọ̀kan tí wọ́n fi ní Council of Yoruba ọba ní 2010 tí a launch ní 2010 tí mo bẹ̀rẹ̀ ní 2002 then ló fà á tí mo fi gba oyè ní 2007. So kí ni bẹ́ẹ̀ fàyọ̀ bẹ̀ ni pé ilẹ̀ káàrọ̀ òjìrì ó jẹ́ iṣẹ́ tó jẹ́ mi lógún láti ilẹ̀ wá. Nígbà tá a launch Council of Yoruba ọba ní ààfin Alákétu lẹ́yìn yẹn ni mo wá gbígbésẹ̀ lórí iṣẹ́ ìṣọ̀kan ọmọ Odùduwà méje ní ìta ṣe ní ààfin Ọ̀ràngúnìlá ní 2012. Kí ni bẹ́ẹ̀ fàyọ̀ náà ìròyìn ni pé àwọn yẹn máa ń béèrè pé báwo ni mo wá ṣe come across Yoruba alphabet. Àwọn bàbá wa kúrò ní Iléṣà ní odò àgbẹ̀dẹ ní Ẹrẹ́jà àwa ní Ògbóni Modulóre ní ìlú Iléṣà. Ohun tó mú wa rí alphabet Odùduwà ìyẹn ni mo ní pé kí n kọ́kọ́ ṣàlàyé fún wa. Ọwábòkun ti ìgbà yẹn tí ó lọ sí Odùduwà ló mú kínní yìí tó fi ta wá lọ́rẹ lẹ́yìn ìgbà tó dé. Kínní ni àwọn bàbá ńlá wa àgbálẹ́ ló máa ń kàn ìgbà tó kan Ògúndùlú fún ọmọ ẹ̀ Ọ̀yábíyì Ààrẹ Ọ̀nà Kakanfò kẹta tilẹ̀ káàrọ̀ òjìrè tí ó lọ gbé ìlú Àjàṣẹ́ Ilé tó fi lọ jagun ní ìlú Ọ̀yọ́ tí ẹ bá gbogbo ara mọ ìtàn yẹn kẹ́ lè mọ̀ bí alphabet Odùduwà ṣe jáde. Ìyá ńlá mi jáde láti ara Ọlọ́fin Ògúnfolakan Ẹ̀wùsì Fákẹ́yẹ. Alphabet Odùduwà a rí ní Igbó Alálẹ̀ ní 2011 then 2016 mo bẹ̀rẹ̀ sí ní promote ẹ̀ tí a rẹ̀ ń kọ́ àwọn èèyàn nílé sílé tá à ń kọ́ àwọn ọba tá à ń kọ́ àwọn joyè àwọn ọba tó ní ìrọ̀fẹ́ láti mọ alphabet yìí kábíyèsí Alára Ajérò Ológun Àrẹ̀sà náà àti kábíyèsí Ọ̀ràngúnlélà àwọn ọba tó ti mọ̀ kábíyèsí Ọlọ́yẹ ti lọ́yẹ́ àwọn ọba tó ti mọ̀ nìyẹn Arẹ́gbẹ́ àwọn náà mọ̀ ń kọ́ àtàwọn èèyàn míì. So nínú pé à ń kọ́ wọn láàfin káàkiri la bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn èèyàn nínú social media láti 2021 sorry bí ọ̀rọ̀ alphabet ṣe jẹ́ nìyẹn. So àwa wá sókè yìí nígbà tí ẹnìkan wọ́n pè ní Dr. Fab ó bá mi fà rẹpẹtẹ pé àwọn ò lè gba agbá àwọn ò lè gba àwo mo ní pé wẹ́ tí ó ní pé kí n wá sókè Ìdànrè pé tí ìgbà tí n bá wá sókè Ìdànrè káwọn tó lè mọ bóyá òótọ́ ni tí má ti rí ní tó wà ń bẹ̀ kà mo ṣáàjà abúra wa díẹ̀. So lọ́rọ̀ kan ṣá mo wá ṣàwà fúnra mi ní May 15 ìgbà yẹn ni mo wá wò mo wá rí pé kíní yìí ń jọ Aebajiogbe kí ló ń pè láyé Aebajiogbe alphabet Odùduwà là ń pè láyé Aebajiogbe. Mẹ́fà àkọ́kọ́ òun ni Aebajiogbe ẹ̀bùn tí a fẹ́ lọ kọ́ abidi àmọ́ nípa afẹ́lọ́kọ́ abidi afẹ́kọ́ alphabet Yorùbá àmọ́ nípa afẹ́kọ́ abidi afẹ́lọ́kọ́ ABC afẹ́lọ́kọ́ alif bata sa eléyìí tí a fẹ́ kọ́ lẹ̀ àmọ́ nípa afẹ́lọ́kọ́ Aebajiogbe. Alphabet yìí alphabet wa tẹ́lẹ̀ náà ni àmọ́ àwòrán gidi ló gbé wá àti ohùn gidi ohùn tiẹ̀ láti lẹ̀ wá ló fi ń jẹ́ Aebajiogbe D-Fa-Ti-Ẹ Ọlọ́wùúmi ní Ihúre sí ṣẹ kí gíyè pẹ́
ọ̀rọ̀ mẹ́rin ni alphabet yìí sọ, òun nìkan ni the only talking alphabet on earth. Bàtà èdè yìí báyìí a rí pé lókè ìdọ̀rẹ́ yìí a rí pé òun náà fi kọ́ síbẹ̀. Bàtà a rí pé òun ló fi kọ́ síbẹ̀, àyẹ̀wò. Ọ̀rọ̀ méjì ló sọ, ọ̀rọ̀ àkọ́kọ́ ìyẹn yé wa. Ọ̀rọ̀ àkọ́kọ́ yẹn ni wípé ó sọ pé ìkìlọ̀ ni mí. Ọ̀rọ̀ kejì mi ò mọ ohun tó jẹ́, mo lọ bá Rauf Arẹ́gbẹ́ṣọlá, Minister of Interior. Wọ́n ní pé kí n wá sí ìlú Ìdànrè kí n wá bá àwọn kábíyèsí wa, ni mo fi wá bá wọn ní last month 22. No, sorry. Ẹ ká máa sọ̀rọ̀ lọ. So bàtà wá sí bíbà yìí ni àwọn wá sọ túmọ̀ èkejì yẹn fún mi. Èkejì yẹn sọ pé ní pẹ́ yẹn bàtà àwọn fẹ́ sọ, bàbá ní pé òyìnbó kan ti wá ní 18th century, òyìnbó yẹn sọ pé we shall be here for a while. Wọ́n ní pẹ́ yẹn ó jẹ́ pé ó ń jẹ́ déédéé pẹ̀lú nǹkan tó òyìnbó yẹn sọ nìyẹn. Bá ṣe mọ ìtumọ̀ yẹn délẹ̀ ní ọjọ́ yẹn nìyẹn, June 22. So bí a ṣe bó ṣe di wípé àrítumọ̀ ẹ̀ nìyẹn. A lè dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ondo tí wọ́n fi ara balẹ̀ tí wọ́n dẹ̀ bá wa ṣe ìpàdé ní ọ́fíìsì Commissioner for Culture and Tourism ní on the 16th of last month. La ṣe meeting ní ọ̀dọ̀ wọn. Wọ́n dẹ̀ yan àwọn èèyàn wọn tí a fi jọ wá ṣiṣẹ́ lórí òkè yìí nísìn pẹ̀lú àwọn archaeologist wa láti OAU, bàbá wa Ogunfolakan ní Awolowo University. Àjọ bàbá wa ibà ẹni pẹ̀lú àwọn student wa àti àwọn èèyàn jàǹkànjàǹkàn ní ìlú yìí tá fi wá sí òkè yìí. Ohun tá a rí lè ní a tún wá rí nǹkan míì tí a ti mọ̀ túmọ̀ ẹ̀ tí wọ́n kọ síbẹ̀ ní pé ṣẹ́tàn bàbá wa ṣe nìyẹn, àwọn Ogunfolakan tán wá ṣe nìyẹn. So bàtẹ́lẹ̀ wo gbọ́ ẹ̀, a ní pé tá a bá tún délé a máa tún wo ohun tí yẹn náà tún sọ. Torí pé ohun tó wà lókè yẹn ta ló ń kọ́? Ṣé Odùduwà ló ń kọ́ ni? Ṣé God of the Rock tó wà níbí báyìí ló ń kọ́ ni pé kìlọ̀ lòun ni pé kán má pẹ́ níbí ni? Ìyẹn lókù tí ó jẹ́ nǹkan tí a fẹ́ tí iṣẹ́ máa lọ lórí ẹ̀. Then date tí wọ́n ti kọ́, àwọn bàbá wa ti yọ àwọn kan, àgbà tá à ń ṣiṣẹ́ lọ a rí àwọn egungun kan ní ilẹ̀. Àwọn egungun yẹn wọ́n ti kó wọn lọ, wọ́n ti kó díẹ̀ kan nú ẹ̀ láti fi lọ wo ọdún tí àwọn tí wọ́n kọ kíní yẹn ti kọ kíní yẹn. Tó gbogbo àwọn yẹn ní nǹkan tí a máa rí tó bá ti yá. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa káàkiri, àwọn bàbá wa ẹ ti ṣàlàyé àwọn nǹkan tí ó gbé yín wá sí orí òkè yìí. Ẹ dẹ̀ ti jẹ́ kó yé wa wípé alphabeti Yorùbá tí ó yàtọ̀ sí A, B, D, A, F, G, B. Tí alphabeti tẹ́yìn discover ń jẹ́ Aebajiogbe, D, Fa, Ti, Ẹ, K, G, Ye, Pẹ́, Ọlọ́hun mi ní wúre síṣẹ́. So gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ẹ kà sílẹ̀ fún àwọn èèyàn tí wọ́n dẹ̀ gbọ́. Ṣùgbọ́n kí ló fà á tí ẹ fi dictate alphabet gẹ́gẹ́ àṣà níbi tí ẹ ti kọ́kọ́ dictate á ní bí wọ́n ṣe gbé wá fún yín, á ní bẹ́ẹ̀ ṣe mọ̀. Bó ṣe ṣẹlẹ̀ ní 2011 tí ẹ mọ̀ pé mo mẹ́nu bà ìṣọ̀kan Odùduwà méje tí mo ṣe ní àfihàn Ògúnìlá tí àwọn ọmọ Republic of Benin alápẹ̀tù onísàbẹ̀ onípópó tí wọ́n fi wá ẹ̀dẹ̀ ní Ògún àti gbogbo ìgbà yẹn ni mo dá iṣẹ́ nǹkan ló ṣẹlẹ̀ tí mo fi dáṣẹ́ yẹn dúró ni mo fi lọ bá bàbá wa olókun àwọn òpẹ̀tù àwòṣẹ́ tilẹ̀ Ìjẹ̀ṣà. Àwọn náà máa ń sábà dífá fún wa ńgbà yẹn. Wọ́n sọ pé iṣẹ́ tó kù ni pé kí n lọ sí Igbó Alálẹ̀ ibi tí àwọn bàbá wa ti kúrò pé màá rí nǹkan ńbẹ̀. Èyí tẹ̀ mo pé mo ṣáà gbéra ń jọ yẹn lọ́hùn, mo gba Igbó Alálẹ̀ lọ. Ṣùgbọ́n tí mo dé Igbó Alálẹ̀, àbáwọlé Igbó Alálẹ̀ ni mo ti wá rí nǹkan tí mo rí tó yẹ kí n rí. Ṣé Igbó Alálẹ̀ jẹ́ ibìkan tó yẹ pé ibẹ̀ ni Ọ̀yábíyì àti ìyàwó rẹ̀ wọlé sí. Níbo ni Igbó Alálẹ̀ yẹn wà bàbá wa? Ó wà ní boundary border Benin àti Nàìjíríà, but ó fì sí Nàìjíríà, wọ́n gé sí Nàìjíríà. Tí ẹ bá wà ní ibẹ̀ tẹ́ bá sọ òkò, ẹ lè sọ òkò bàyàn ní ilẹ̀ Benin láti ìlú wọn pè ìlú yẹn ní ìlú Farasimi ní under Badagry West ní Owódé-Àpá, bọ́dà Owódé-Àpá, ibẹ̀ ni Igbó Alálẹ̀ wà, ibẹ̀ láti rí Aebajiogbe. Ẹ ṣé gan. Nígbà tí ẹ wá discover alphabet Aebajiogbe, kí ni ìkúnlọ́wọ́ tí àwọn ìjọba nílẹ̀ Yorùbá àbí ká sọ pé nílẹ̀ Nàìjíríà àbáwọn ọmọ Yorùbá káàkiri ìkúnlọ́wọ́ náà ti ṣe fún yín lórí ìrìn tẹ́rìn àti bẹ́ẹ̀ ṣe discover alphabet? Ọ̀kan ṣoṣo ló ń ṣe ìkúnlọ́wọ́ fún wa nínú ìjọba. Ìjọba ìpínlẹ̀ Ondo ló jẹ́ èkejì báyìí sí. Tàkọ́kọ́ ni ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun, Rauf Arẹ́gbẹ́ṣọlá, gbàtàn dẹ̀ kúrò ńbẹ̀. Ìjọba tó tẹ̀lé náà àwọn náà ṣe díẹ̀, wọ́n dẹ̀ filẹ̀. But ìjọba ìpínlẹ̀ Ondo àmọ́ báwọn ṣe fẹ́ ṣe. Ìpínlẹ̀ méjì nínú ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá tí wọ́n rí kíní gẹ́gẹ́ bí nǹkan pàtàkì nìyẹn, ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Ondo. Àwọn náà ń tì wá lẹ́yìn. So mínísítà ṣe wà lẹ́yìn wa títí di ọ̀la.
Minister for Interior ìyẹn ọ̀gbẹ́ni Raufu Arẹ́gbẹ́ṣọlá. Kí wá ni ẹ tún lérò pé àwọn èèyàn lè fi ṣèrànlọ́wọ́ fún yín kí kíní lè tètè yá kánmọ́kánmọ́? Ìrànlọ́wọ́ tí àwa ń béèrè lọ́wọ́ àwọn èèyàn ni pé kí gbogbo wa ká fi ọkàn sí láti kọ́ ẹ̀kọ́ yìí. Nǹkan àkọ́kọ́ nìyẹn. Torí pé à ń kọ́ àwọn èèyàn lọ́fẹ̀ẹ́. Àwọn tá a kọ́ ọ̀fẹ́ ni là ń kọ́ àwọn èèyàn lọ́wọ́ báyìí. Àwọn bíi 100 and something náà gba ìwé ẹ̀rí ní OAU ní February 17 àṣekọjá ní lórí alphabeti. Bẹ́ẹ̀ ni ìmúra mi yìí ẹ máa rí pé mo wọ̀. Bẹ́ẹ̀ ni awo ìmúra yín a rí pé. Lẹ́yìn a tún ní gown ta lò níjọ́ yẹn aṣọ òkè la fi ṣe gbogbo ẹ̀. Aṣọ òkè yìí a fi ṣe àpẹẹrẹ fáwọn èèyàn pé a lè wọ aṣọ òkè. Ṣé kìí ṣe ẹ bá wa na kíní ìsókè káwọn èèyàn rí ṣé kìí ṣe alphabet yẹn náà ló wà lára òun náà ní àwọn kíní. òun ló wà níbẹ̀ tẹ́ bá wò ẹ máa rí wípé ń takọ sí bíbá yìí ni ilé ẹ̀kọ́ Aebajiogbe Oduduwa. Ilé ẹ̀kọ́ Aebajiogbe Oduduwa. Ní bíbá yìí òun ni akẹ́kọ̀ọ́ yege. So akẹ́kọ̀ọ́ yege náà máa ń gbà yí a sì ní ti àwọn olùkọ́ náà. So ẹni tó bá ti gbà yí ẹ mọ̀ pé akẹ́kọ̀ọ́ yege ni bí wọ́n ṣe gbà ní OAU ní àsìkò yẹn nìyẹn pẹ̀lú ìwé ẹ̀rí. So èyí tá a fẹ́ ṣe ní tó ń bọ̀ yìí nísìnyí àwọn tó fẹ́ gba ìwé ẹ̀rí pọ̀ jù wọ́n máa fẹ́ wọ bí 300 tí a ti kọ́ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń múra. So every year la máa ń ṣe. So à ń gbé àwọn èèyàn wa pé anyway tó máa ti rí link wa kí wọ́n máa wọlé sínú ẹ̀kọ́ máa kọ́ ẹ̀kọ́ àmọ́ ẹ̀kọ́ yìí nìkan ni kí wọ́n kọ́ mbẹ́ o tó máa ṣe nǹkan míì tó ju ẹ̀kọ́ yìí lọ kí wọ́n tó máa ṣe lẹ́yìn ẹ̀kọ́ yìí nínú ilé yẹn àwa ò lọ́wọ́ sí. Lẹ́yìn yẹn ilé tẹ́ bá ti wọ̀ tẹ́ bá ti rí nọ́mbà mi ń bẹ̀ 08037119973 pé èmi ni mo create platform yẹn kẹ́ mọ̀ wípé fake ni platform yẹn tó àyèmọ́yé àwọn èèyàn tí ń ṣe fake platform báyìí tí wọ́n fi ń gbá àwọn èèyàn sọ àrò àwọn èèyàn tó wà nílé. Anyway tẹ́ bá ti rí platform tó ti ń kọ́ ẹ̀kọ́ yìí ẹ wọlé sí kí ẹ̀kọ́ ọ̀fẹ́ ni àgbowó lọ́wọ́ anybody. Ẹ ṣé gan bàbá wa. Kí wá ní àmọ̀ràn tí ẹ fẹ́ fún àwọn ọmọ Yorùbá káàkiri àgbáyé lórí nǹkan tí ẹ sáré mẹ́nu báyìí? Àmọ̀ràn mi kúrò ní pé ká di àṣà wa mú ká sì nífẹ̀ẹ́ ara wa. Torí ẹ má bínú o torí bẹ́ẹ̀ ṣe pé Aebajiogbe yẹn tí ẹ bá gbọ́ bó ṣe sound dáadáa ní etí àwọn míì lè wò pé bóyá òòṣà ni àwọn míì lè rò pé bóyá wọ́n ibi ẹ tún sọ pé dífà ti yẹ àwọn míì lè rò pé bóyá ẹ tún darí àwọn padà lọ síbi ká mọ dífá ìyẹn bí àwọn mùsùlùmí àtàwa tá a jẹ́ kìrìsìtẹ́nì ẹ bá wa ṣàlàyé àárín yẹn kó yé àwọn èèyàn dáadáa. Ṣé rí alphabet Oduduwa alphabet wa ni ohun tó wà ń bẹ̀ ohun ni kọ́ ni the only talking alphabet on earth ọ̀rọ̀ alphabet tó ń sọ̀rọ̀ kò sí mi tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá jẹ́ ń ká ọ̀rọ̀ ló ń sọ alphabet yẹn ń bá wa sọ̀rọ̀ ni tàbá wo a wa ni a wa bá bí tó gbé wá fún wa bá ni original sound ẹ̀ bá ni tàbá wo alphabet táwọn ìgbógun wa bá a b d a f g gbé ọmọdé pé i lẹ́tà i nìkan náà fi qualify gbogbo ẹ̀ ní èyí tí kò yẹ kó rí bẹ́ẹ̀ kò sí alphabet lágbàáyé tán fi lẹ́tà yẹn kan fi pé gbogbo ẹ̀ kò sí even gan a b c d e f g h ẹ máa rí pé ẹ bá kàkà wo z gan pàápàá ẹ máa rí pé ẹ máa kọ z double ed so tiwa yìí nìkan náà fi i fi qualify but meanwhile original sound kọ́ nìyẹn original sound of b òun ni bá fi òun ni fa gbì gbé ní gbogbo àwọn alphabet yẹn wá gbé sound gidi wá ọ wá tọrọ àwọn bí ó ṣe yẹ ọ wá tọrọ ẹ gbì báyìí làwọn aníkà wo gbì yóò kàn ṣe gbì kò ní sound gbé ṣùgbọ́n nítumọ̀ gbé wá. so nísìnyí alphabet yìí wá gbé original sound wá sọ̀rọ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ ni a e bá jí o gbè Aebajiogbe ń sọ pé kò sí odù ifá tó lè bá Èjìogbè gbogbo alamọ̀ yẹn pé Èjìogbè ni bàbá ifá bọ̀ ìtumọ̀ Aebajiogbe ó pín sí méjì ìfẹ́ ní Èjìogbè nífẹ̀ẹ́ ọmọlàkejì gẹ́gẹ́ bí ara ẹ̀ so kò dẹ̀ sí nǹkan tó bá ìfẹ́ láyé yìí mọ́ ohun tí Aebajiogbe ń sọ fún wa nìyẹn but another spiritual meaning Aebajiogbe ni pé ó ń bá wa sọ̀rọ̀ pé lóní tá bá ti ń lo òun kò sí ìran tó máa bá wa mọ́ lágbàáyé alphabet yẹn ń ṣèlérí fún wa nìyẹn ó ní tá bá ti ń lo òun kò sí ìran tó máa bá wa mọ́ lágbàáyé ìyẹn ni pé àwọn ọmọ wa tó máa. ẹjọ ẹ má bínú o ẹ bá mi túbọ̀ yẹn sọ ìtumọ̀ ẹ̀ ni wípé tí a bá ti ń lo alphabet yẹn lẹ Yorùbá ó ń bá wa sọ̀rọ̀ ní kò sí ìran míì tó máa bá wa mọ́ lágbàáyé yálà ìran òyìnbó ni o yálà gbogbo ìran míì tó máa bá wa gbogbo táwọn ọmọ máa ṣe látara Aebajiogbe apá àwọn òyìnbó ò lè ka plane ò ní wúlò láti máa fi travel mọ́ ẹrù náà máa fi kó. ṣé ń gbọ́ ìyẹn yẹn wá. àwọn ọmọ wa náà máa ṣe Ọlọ́run a ti ń lo àwọn bàbá wa ti ń lo láyé jọ̀hún àmọ́ báwọn ọmọ wa ṣe máa mú wọnú technology Aebajiogbe ló máa fún wa alphabet ibẹ̀ ni Ọlọ́run máa ti sọ làákà ìkalẹ̀ fún àwọn ọmọ wa tá máa fi ṣe kíni ẹ̀ sínú ẹ̀rọ tí a máa lò bá ṣe ń lo
fóònù káàkiri yìí so ó wá tẹ̀lé ó wá sọ pé dífà tiẹ̀ tó ń sọ ni pé ronú jinlẹ̀ nípa ohun tí o fẹ́ dà láyé ṣe mọ̀ pé ìgbà míì wà tá a bá ń ronú ìrònú yẹn máa ń gbé wa kọjá ohun tá a lè ṣe ìyàn imagine òun ronú òun ro báyìí òun ro máa kọ́lé máa ra mọ́tò máa ra Lexus máa di gọ́vnọ̀ ó wá tají nínú ìrònú yẹn ó wá rí pé Táyé kí ni mo tẹ̀ wá ń rò ń tápá mi ò lè ká alphabet yẹn ní pé ká má ṣe bẹ́ẹ̀ o lábẹ́ dífà tiẹ̀ yẹn ó ní ronú jinlẹ̀ dáadáa ní tó fẹ́ dà ní tó bá rò pé o fẹ́ dà yẹn àbí tó bá tẹ̀ ríro o lè lọ́ bá wọn bá lọ́kọ́ dífà fún ẹ o àmọ́ alphabet wá sọ̀rọ̀ tẹ̀lé dífà tiẹ̀ ó ní pé nínú dífà tiẹ̀ yẹn ó ní pé ọ lọ wu u mi ni i u mi ti ṣẹ ó ní Ọlọ́run mi ló máa wúre sí tó máa ṣẹ so ohun tó ń ronú dífà tiẹ̀ tó rò báyà ò ní lè ṣe yẹn àbí apá ò lè ká yẹn àwọn tó ń ṣe nǹkan mèremère lé ní àwọn náà ń ro nǹkan tó ṣe nì Ọlọ́run bá ń gbé sí wọn lọ́pọlọ ní ìgbàgbọ́ wọn náà fi ń ṣe Ọlọ́run bá dẹ̀ tì wọ́n lẹ́yìn so nínú dífà tiẹ̀ Ọlọ́run ti ṣèlérí fún wa pé òun máa wúre sí ohun tó ń rò tó máa ṣẹ má yẹ kẹ́rù bà ẹ́ wípé ò lè ṣe ohun tí ọ̀rọ̀ kẹta ń bá wa sọ nìyẹn ọ̀rọ̀ kẹrin òun ni kígi yèèpẹ̀ so kígi yèèpẹ̀ yẹn ń sọ wípé kí àwọn ẹ̀dá ká máa pẹ́ láyé gbogbo akọ́lá máa pẹ́ láyé àti ìmọ̀nà ń pa àwọn kan máa kú ní kékeré àwọn kan máa kú wọn máa dàgbà bọ́ àmọ́ òun ó ní kígi yèèpẹ̀ ń bá wí àwọn tí Ọlọ́run bá rán wá láti inú dífà tiẹ̀ àwọn tọ́lọ́run bá rán wá láti wá ṣe nǹkan mèremère sílé ayé yìí tó máa sọ̀kalẹ̀ sílé ayé gbà mí wà tó pẹ́ máa ń padà kíní kan máa ń dá wọn padà àwọn kan máa ń dá wọn padà so nínú kígi yèèpẹ̀ yẹn àti ń ṣàdúrà fún wọn already so tó máa ti dé lè padà débi kí ni. ẹ̀yin tẹ́ ń béèrè pé òkè ibo rèé òkè ìdànrè láwa nílùú Ondo òkè ìdànrè ní ìlú Ondo State ẹ mọ bọ́rọ̀ yín náà bá wa. so kígi yèèpẹ̀ ti ṣàdúrà fún àwọn àkàndá ọmọ tó náà bá fẹ́ rán wá sílẹ̀ káàrọ̀ òjò kọ́ máa padà mọ́ kọ́ máa dúró kọ́ máa yè kọ́ máa pẹ́ láti fi ṣe nǹkan mèremère bí lèmi sìn Ọlọ́run lọ́sọ̀ mi dàgbà tí mo fi ń di tí mo gbá Aebajiogbe tí mo bá dàgbà sí nǹkan ayé pé Ọlọ́run ṣe máa rán ẹlòmíì meanwhile ẹni tó lọ́run bá rán kó ṣe wá ní kó wá ṣe ní tí kò bá rí ṣe tí kò bá rí kí Ọlọ́run ṣe máa gbé rán lòmíì so àwọn tó lọ́run bá rán wá ìyẹn ni kọ́ máa yè kọ́ máa pẹ́ láti fi ṣe Aebajiogbe àti gbogbo àwa náà tó kù tí a bá ń gbélé ayé tá à ń ṣe dáadáa ká máa pẹ́ láyé so àdúrà ní kígi yèèpẹ̀ àdúrà yẹn gùn kò sẹ́ni tó bá ó bá ìwọ tó ń lò ó bá ìwọ tó inú ẹ dùn ìwọ tó gbọ́ Aebajiogbe yìí tínú ẹ dùn pé nǹkan dáadáa dé yòó so kígi yèèpẹ̀ yẹn ti jẹ́ tiẹ̀ so gbogbo àyìn tẹ́ bá ń dunú sí alphabet láti gbéga kígi yèèpẹ̀ ti jẹ́ tiyín already so kígi yèèpẹ̀ yẹn àdúrà ní pé ká máa pẹ́ láyé that's it. so gbogbo nǹkan tí ẹ ṣàlàyé fún wa ń sìn báyìí kò ní ìbáṣepọ̀ pẹ̀lú wípé ẹ lọ mọ foríbalẹ̀ fókúta ẹ lọ mọ foríbalẹ̀ fésù ẹ lọ mọ foríbalẹ̀ fún Ṣàngó tó jẹ́ pé tí àwọn ọmọ ìyá wa nù Islam bá ń gbọ́ kó mọ somehow létí wọn. irú èmi ń sìn baba ńlá mi Ọ̀yá bíi Ààrẹ Ọ̀nà Kakanfò Jídé Kẹta the greatest warrior in Yorùbá land ní táìmù ẹ̀ Ògún ló máa ń sìn Ògún ló máa ń bọ àmọ́ ó máa ń sọ fún àwa ọmọ ẹ̀ ibi táwa ti ń lorúkọ yẹn ni as our surname nickname ni ó máa ń fọ ọmọ mi pé Olódùmarè ni a ó máa sìn ó máa ń sọ fún wa pé Olódùmarè ni a ó máa sìn ṣùgbọ́n Ògún náà pàápàá ó tó sìn nítorí nǹkan báyìí ó tó sìn ni ẹ̀rí pé bàbá yẹn sì bóyá jẹ́ ẹni tí ò mọ ẹ̀sìn gbà yẹn ó mọ Ọlọ́run ọba so ẹni tó bá ní pé Ògún tó sìn ó wà lórí láìnì ẹni tó ní pé Olúwa tó sìn ní tèmi èmi máa ní pé Olúwa tó sìn yẹn èmi máa sọ pé Olúwa tó sìn yẹn èmi fífẹ́ pé Olúwa la ó máa sìn ó wo ju Olúwa tó sìn lọ. bẹ́ẹ̀ ni so ìyẹn fi hàn pé Olúwa la ó máa sìn. àwọn bàbá wa ní ayé àtijọ́ wọ́n ní ọ̀nà tó fi ń sin Ọlọ́run ọba tọ́lọ́run bá dẹ̀ ń gbà fún wọn ìyẹn ni example orúkọ yín tí mo sọ fún yín sí yẹn so bí jẹ́ nìyẹn. ẹ ṣe gan. so kò ní alphabet Odùduwà yóò ní í ṣe pẹ̀lú àṣà ìbílẹ̀ o ohùn wa ni. ahọ́n wa ni. òun nìkan ní jẹ ní the only talking alphabet on earth gbogbo ẹ̀yin tí ẹ bá tẹ̀ fẹ́ gbà á tẹ́lẹ̀ tẹ́wọ́ pé abidi ilẹ̀ fẹ́ máa lò mo ti ní àwọn èèyàn kan mi fẹ́ dárúkọ wọn tọ́ ma ní pé àárọ̀ àlè ló lè yí abidi la máa lò abidi yẹn ni òyìnbó ló gbá abidi wá fún wa abc tí wọn náà fi gbá abidi wá fún wa through Bishop Ajayi Crowder then gbàtẹ́dẹ̀ wárí tiwa òun la rí lókè ìdọ̀rẹ́ sí àṣìṣe àwọn míì lókè yìí ń bí wa ìtọ́jú kọ́kọ́ àṣemáà lọ wo òtúmọ̀ ẹ̀ àṣemáà lọ yẹ̀wò àwọn òtúmọ̀ ẹ̀ láti wo ohun tó sọ ìgbọ́ta rí eléyìí náà ọjọ́ yẹn kọ́ la rí túmọ̀ ẹ̀ ọjọ́ tó ṣẹ̀kan oṣù kan ká tó máa rí túmọ̀ ẹ̀ àtúndé bíbá yìí náà ká tó wá rí túmọ̀ kejì ká tó rí túmọ̀ kejì àtúntì rí mi lẹ́ni so àwọn bàbá wa kọ̀ọ̀kan síbi bíbá yìí jẹ́ ibi kan tó yẹ pé mi ìmọ̀ tí mo lè sọ nípa bíbá yìí o because ibi yìí jẹ́ ibi tó pé gbogbo àwa káyọ̀dé láti máa visit ká máa wá bí ká máa wo nǹkan tó wà ní òkè bíyẹn ní òkè mo lè pe lókè ìgbàlà òkè kìnnìkan Ọlọ́run bá ló dá bíbá yìí especially òkè Ìdànrè yìí Ọlọ́run bá ló dá especially. ẹ ṣe gan ẹ̀yin brother mi tẹ́ ẹ̀ ń sọ wípé nonsense ni wípé èṣù sísìn pé báwo la ṣe lè sọ pé ká má sin èṣù ní tó bá wu oníkálukú ló lè sìn
ṣùgbọ́n àwa ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ni kán lè ṣàlàyé ọ̀rọ̀ fún àwọn èèyàn ṣé ẹ mọ̀ pé bí ó kíní ṣe kọjú sẹ́yìn ẹ̀yìn ló kọ sẹ́lòmí bí ìlú gangan kò rí bákan náà lójú gbogbo wa ṣùgbọ́n wọ́n ń ṣe àlàyé ọ̀rọ̀ wọ̀nyí kì í ṣe pé a fi bú ẹnì kankan a fi bú yàn a dẹ̀ tako ẹ̀sìn kankan ṣùgbọ́n wọ́n ṣàlàyé kí oníkálukú lè dúró lórí ẹsẹ̀ lórí ẹ̀sìn tó bá wà àti wípé n tán sọ gbólóhùn Yorùbá ni kò bá ẹ̀sìn kankan wí alphabet tún gbọ́ alphabet ni ó ní Ọlọ́run ló máa húre sí gbogbo nǹkan kò ní pé Ògún máa húre sí kò ní pé Ọbàtálá máa húre sí kò sọ pé Odùduwà máa húre sí ó ní Ọlọ́run ló máa húre sí kí la tún ó dé tá à ń wò pé a fẹ́ máa torí ohun tó ń sọ ohun ó fi ń bá wa sọ̀rọ̀ ni ìyẹn ò jọ mọ́ nǹkan àṣà ìbílẹ̀ tán mọ́ àṣà ìbílẹ̀. ẹ ṣe gan kí wá ní ẹ lè sọ pẹ̀lú alphabet pẹ̀lú ilẹ̀ Yorùbá tẹ́ bá wò ó àwa kan sọ pé àwa Yorùbá nation àwa kan sọ pé Nàìjíríà ló dáa àwa kan sọ pé bá a ṣe ń lìfì ló dáa ká bá dẹ̀ wo gbogbo agbègbè tá a wà á rí i pé orí òkè la wà ibi gan tó ní tourism kí ni nǹkan tẹ́ lè sọ nípa ọ̀rọ̀ Yorùbá nation pẹ̀lú alphabet torí ẹ mention kankan lẹ́ẹ̀kan wípé tí a bá ń lo alphabet yẹn kò sẹ́ńtà bá ìran Yorùbá lágbàáyé kí wàá lè fẹ́ sọ ń pa ẹ̀ pẹ̀lú ìjà tí àwọn èèyàn ń jà pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá nation. tẹ́ bá rí àwọn ọmọ kéékèèké tá à ń kọ́ láàárín ọjọ́ méjì mẹ́ta wọ́n máa ń mọ̀ọ́kà láàárín ọ̀sẹ̀ kan ọmọ mi máa ń mọ̀ọ́kọ̀ ẹ̀kọ́ ẹ̀ fast gan so nípa ọ̀rọ̀ Yorùbá nation kò ṣe Yorùbá nation alphabet Odùduwà dá dúró lẹ́gbẹ̀ẹ́ kan Yorùbá nation dá dúró lẹ́gbẹ̀ẹ́ kan tí a bá ń gbé Yorùbá nation lárugẹ ká máa gbé alphabet wa yìí náà lárugẹ ní tèmi kọ́ lè ní láti sọ pẹ̀lú ìyẹn nìyẹn so méjèèjì ò papọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó wà so and mo yẹ nígbàgbọ́ pé Aebajiogbe alphabet yìí ó máa fún wa ní gbogbo ohun tí à ń wá tá a bá dì í mú àmọ́ tá a bá rí pé a fẹ́ yẹpẹrẹ Ọlọ́run bá lónìí mọ ohun tó fà á tó fi gbé wá tó dẹ̀ fi fọhùn so ohun tó dẹ̀ fọ̀ fún wa ó yẹ kí a wò ká gbọ́ ká mú lò. kí a tó máa lọ bàbá wa ẹ jọ̀ọ́ kí ni ìrànlọ́wọ́ tẹ̀ ń fẹ́ látọ̀dọ̀ àwọn èèyàn. ẹ ti béèrè lọ́ọ̀ mi lẹ́ẹ̀kan ṣe rí i máa ní pé mo ń fẹ́ràn lọ́wọ́ owó àwọn èèyàn máa ní pé owó ló fi ń ṣe mo jẹ́ ẹ̀kọ́ pé mi ò ní much agbára mi ni mo fi ń gbé kíni lárugẹ títí di àsìkò tí mo pàdé Arẹ́gbẹ́ṣọlá nìkan ni ẹni tí mo rí tó máa ń ràn mí lọ́wọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí máa rí more of him I will be very happy ní ọba tí mo fi sọ nọ́mbà mi kẹ wo nọ́mbà mi so anyway tẹ́lẹ̀ ṣe di platform tó ti ń kọ́ àwọn ẹ̀tẹ́ bá yí nọ́mbà mi ń bẹ̀ pé mi mo create platform yẹn ẹ má wọ̀ o so ẹ bá wa dárúkọ nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí. 08037119973 ẹni tó bá fẹ́ pè mí tí n bá sí ní Nàìjíríà Republic of Benin ni mò ń gbé +22997917561 so àwọn nọ́mbà lẹ́ẹ̀kan sí +22997917561 ti Nàìjíríà +2348037119973 ẹ jẹ́ fẹ́ ràn wá lọ́wọ́ kó pè wá èmi sì mò ń kọ́ àwọn ẹ̀ mo máa ń travel káàkiri mi níṣẹ́ mi tí mò ń ṣe ju pé kí n máa lọ from one place to another kí n máa kọ́ àwọn èèyàn kí n máa lọ polongo ẹ̀ kí n máa ṣe irú bánà ńlá tí mo ṣe yẹn owó ara mi mo fi ṣe gbogbo àwọn kékeré tí mo há fáwọn èèyàn mo ń promote ẹ̀ on my own gbogbo àlè promote ẹ̀ so ọ̀nà tó ní kàlùkù wọ́n gbẹ́ fẹ́ gbà pẹ̀lú mi lè promote ẹ̀ through media pẹ̀lú mi lè promote ẹ̀ through like and share and subscribe to our channel so channel wa jẹ́ ní tó bá fẹ́ wọnú channel wa Oduduwa Alphabet tó bá ti tẹ Oduduwa Alphabet the only talking alphabet on earth ẹ máa wọnú YouTube wa tẹ́ bá lọ tẹ Google yín Google search yín tẹ Google Oduduwa Alphabet lásán ẹ máa rí gbogbo ohun tí ẹ kẹrí nípa wa so tẹ́ bá ti wọlé síbẹ̀ yẹn láti orí fóònù ìdánwò nìkan tẹ̀ mọ́ nọ́mbà tẹ́ bá ti search ẹ máa rí gbogbo nǹkan láti ṣe even nínú YouTube wa ẹ máa learn alphabet yìí láì rí anybody láì kàn sí anybody but tẹ́ bá go through class ni a lè fún yín ní pé ẹ fẹ́ gba ìwé ẹ̀rí àwọn míì máa ń kọ through social media then tó bá ti wá wọnú class wọ́n á go through normal process then wọ́n á dẹni tí a máa fún ní ìwé ẹ̀rí ṣé bó jẹ́ nìyẹn. ẹ bá a dárúkọ yín fáwọn ará ilé lẹ́ẹ̀kan sí. Olóyè Tolulase Oguntosin Taye. ẹ ṣe gan Ọlọ́run á wà pẹ̀lú yín. ẹ ṣe mo dúpẹ́ wọn. Bàbá wa tí ẹ̀yin náà wà ní ẹ̀gbẹ́ wọn báwo ni kí lórúkọ tí ẹjọ́ dúró kí lórúkọ tí àti pé torí mi náà rí akẹ́kọ̀ọ́ introduce wọn akẹ́kọ̀ọ́ yege ni wọ́n. akẹ́kọ̀ọ́ yege. bẹ́ẹ̀ ni tí àwọn náà wà láwọn tó fẹ́ gba ìwé ẹ̀rí ní February 17 tí ó tí táìmù kìíní ò bá mú wa sún síwájú February 17 la program ọjọ́ méje ni a máa ń bẹ̀rẹ̀ a máa ń fún àwọn èèyàn ní aṣọ ní Port Novo wọ́n á kúrò ń bẹ̀ wọ́n á lọ sí Gbọ́lálẹ̀ wọ́n á kúrò ń bẹ̀ lọ sọ́dọ̀ Aláàfin so first day Port Novo second day Igbọ́lálẹ̀ third day
Ọ̀yọ́, 4th day Ifẹ̀, then 5th day a lọ sọ́dọ̀ Ọ̀ràngúnìlá, then 6th day a sinmi a fi múra bá yẹ fẹ́ ṣe 7th day which is on the 17th. So 11 la máa ń bẹ̀rẹ̀, a máa ń pẹ̀rẹ̀ ní 17. So ẹ fẹ́ ṣe, so àwọn ará wọn tó fẹ́ ṣe ti èyí tó ń bọ̀ yìí. ẹ bá a dárúkọ yín fún gbogbo àwọn tó ń wò yín káàkiri àgbáyé. Orúkọ mi ni TMP Adeleke Ọlọ́run wà. Adeleke Ọlọ́run wà. Ọláònípẹ̀kun Ìfálàbákì. Ìfálàbákì. Kí ni ẹ lè sọ nípa alphabet níwọ̀nba àsìkò péréte tó kù? Nǹkan tí mo lè sọ nípa alphabet yìí gẹ́gẹ́ bí igbákejì alága ìpínlẹ̀ Èkó lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe. Igbákejì alága ìpínlẹ̀ Èkó lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe. Lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe, gbogbo oníṣègùn tó wà lẹ́kọ̀ọ́ pátápátá èmi ni igbákejì alága. Nípa ti ifá tí wọ́n sọ gẹ́gẹ́ bí kọ́mẹ̀ntì tí wọ́n kọ́mẹ̀ntì bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan pé àbí ifá àbí kò ṣe ifá, ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìtumọ̀ nǹkan tó ń jẹ́ ifá. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìtumọ̀ nǹkan tó ń jẹ́ ifá. Kò bóyá òrìṣà ni tàbí kẹ̀ tó ló jẹ́ irúnmalẹ̀ kan. Ifá yẹn ọ̀rọ̀ ni, ọ̀rọ̀ tá a máa ń kà, ọ̀rọ̀ Olódùmarè ni, ohun Olódùmarè ni. Tí ẹ bá ń wá sọ pé wọ́n ṣe sọ pé kán ka sáà, kán ka bí, òun náà lọ́ ṣe máa sọ pé kán ka ifá, kán kí ifá. Èdè táwa máa ń lò ń bí, nǹkan táwa máa ń pè ní ọ̀rọ̀ ni odù. Odù tó wà nínú ifá yẹn àwọn ṣápítà ifá ni. Ifá fún ara ẹ̀ ta sọ pé ifá ó jẹ́ prophecy, ó jẹ́ genesis, history, gbogbo ìgbòkègbodò ìgbésí ayé wa, àwọn ìtàn ìgbésí ayé pátápátá tó jẹ́ ti ìran Yorùbá, òun ni à ń pè ní ifá àtàwọn odù tó wà nínú ẹ̀. Àwọn odù yẹn jẹ́ chapter by chapter àti verses by verses nínú odù yẹn. So òun ni ìwé mímọ́ ti wá. Ìwé mímọ́ ọ̀rọ̀ Olódùmarè ni ifá. Kì í ṣe pé ká kàn fi ṣe iṣẹ́ ìṣègùn nìkan. Àwọn babaláwo máa ń lò láti fi dá àwọn èèyàn lóhùn, kí wọ́n fi tọ́jú àwọn èèyàn gẹ́gẹ́ bí àwọn orúnmọlẹ̀ wa ṣe ń ṣe. Wọ́n á tọ́jú àwọn èèyàn, tí wọ́n bá tọ́jú àwọn èèyàn máa, kò sí ìṣòro téèyàn gbé wá sọ́dọ̀ wọn tó ń lè ṣe. Ìgbà míì gan tí àwọn medical line tí wọ́n bá lè ṣe, wọ́n máa ń darí wọn sí ti ìbílẹ̀ ńgbà míì. Wọ́n bá dẹ̀ ti dọ́dọ̀ babaláwo yẹn, wọ́n máa ṣe. Àwọn máa ń lo bí àwọn wòlíì míì ṣe máa ń lo sáà, báwọn àfáà míì ṣe máa ń lo áyà àti àwọn òtúrú kọ̀ọ̀kan àtàwọn nǹkan nínú kinní láti fi ṣètọ́jú àwọn èèyàn, kán ṣàdúrà fún wọn, kán sọ. Bẹ́ẹ̀ náà ni àwọn babaláwo yẹn ṣe máa ń lo odù tó jẹ́ ọ̀rọ̀ tó Olódùmarè láti fi ṣètọ́jú àwọn èèyàn náà nìyẹn, tó dẹ̀ ń gbádùn. Ṣùgbọ́n ó jẹ́ ìwé mímọ́. Báwọn ìwé mímọ́ ti bẹ̀rẹ̀ náà ṣe jẹ́ ìwé mímọ́ yẹn ni odù yẹn náà ṣe jẹ́ ìwé mímọ́ tó jẹ́ ọ̀rọ̀ Olódùmarè náà ni. Ọ̀rọ̀ Olódùmarè náà ni ifá yẹn. Tí wọ́n bá sọ pé Ọlọ́run wúre ṣíṣe yẹn, bí fàtẹ̀ tó sọ yẹn ni pé ọ̀rọ̀ Olódùmarè ni, kì í ṣe kán má rò pé bóyá ṣe ló jẹ́ bóyá òrìṣà kan. Bí fàtẹ̀ tó ti mẹ́nu kàn bẹ́ẹ̀ yẹn, ó jẹ́ ọ̀rọ̀ Olódùmarè. Ọ̀rọ̀ Olódùmarè ni ifá. Ìyẹn ni mo fẹ́ kí kókó tí mo fẹ́ kí fàyọ ń bẹ̀ káwọn èèyàn ó lè yé wọn dáadáa pé ọ̀rọ̀ Olódùmarè ni o, kì í ṣe òrìṣà. Ẹ ṣé gan. Kí wá ni àmọ̀ràn tẹ́ lè fáwọn èèyàn ní ṣókí lórí ọ̀rọ̀ alphabet Yorùbá? Àmọ́ tí mo lè fáwọn èèyàn ni pé tẹ́nítẹ́ní èkísà ń tàtàn. Kò sí bó ṣe wù kó rí, pàtó jẹ́ pé tiwa ni àwọn baba ńlá wa ló ti ń lo Aebajiogbe yẹn, òun náà fi ń kọ nǹkan sílẹ̀. Àwọn ọ̀rọ̀ tá a rí ń bì yìí, tá a ṣẹ̀ṣẹ̀ wá tú lónìí yìí, ó ti wà mẹ́lẹ̀ gbẹ̀gbẹ̀rún ọdún sẹ́yìn. Kì í bó ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ lánàá, àwọn baba ńlá wa ti ń kọ nǹkan ńlá ni. Ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó jẹ́ ìgbéga fún ìran gbogbo ọmọ káàárọ̀ oòjíire ni. Gbogbo ìran Yorùbá pápátá ló jẹ́ ìgbéga fún. Torí àwọn baba ńlá wa ti ń kọ nǹkan sílẹ̀ kó tó lè pé òyìnbó dé pàápàá. Ó gbé ilẹ̀ ìbílẹ̀ tiwa ti jẹ́ Yorùbá, ó gbéga sókè ni. Ẹ jẹ́ ká kówó tì. Tá bá kówó tì, tá bá jọ gbéga, ta tì lẹ́yìn gbogbo nǹkan tá bá ní, tá bá lè ṣe ọ̀rọ̀ tá bá lè ṣe nípa ìkájọ́ fi tì lẹ́yìn kó lè tètè lọ sókè. Ògo ilẹ̀ Yorùbá ó máa tàn kárí ayé ni. Gẹ́gẹ́ bí nǹkan tí bàbá wa ti sọ lẹ́ẹ̀kan, ẹni tó ṣàwárí Aebajiogbe ti sọ pé kò lè sí orílẹ̀-èdè tó máa bá ìran Yorùbá, torí pé òun ni number 1. Àwọn ló kọ́kọ́ ti ń kọ nǹkan, ó dẹ̀ ní iye ọdún tó ti jẹ́, wọ́n dẹ̀ ti kọ́ sára àpáta ń bẹ̀. Adiye kọ̀wé Oyinbo Kaati tó ń sọ, tó Oyinbo Kaati yẹn bàbá wa ti tà ń sìn. Bàbá tó bọ̀ gbárùkù tì wọ́n, tàbá tì wọ́n lẹ́yìn, àti gbogbo wọn tábà lè ṣe, tàbá kọ́ ti Aebajiogbe, ìran Yorùbá máa dé tó jẹ́ pé ó mókè. Orí iṣẹ́ yẹn kì í ṣiṣẹ́ ká máa ṣe yíyọ kan, iṣẹ́ kì í ṣiṣẹ́ ọ̀sẹ̀ kan, sí ọ̀sẹ̀ méjì mẹ́ta, ká tó lè di gbogbo ká tó tún lè wo ibi tí nǹkan bá kù sí, àgbọ́dọ̀ ṣe. Bákan náà, tí a tún máa gba ìjọba nímọ̀ràn ni pé
torí tá a bá fẹ́ kí UNESCO wá ṣe kàn bẹ̀ yẹn àwọn ilé kọ̀ọ̀kan tó wà ń bẹ̀ bí ó tún wò àbí kò dáa gbọ́dọ̀ ṣe ní ìlànà ti àtijọ́ kì í ṣe ti ṣe àti because nǹkan àwọn ìbò fẹ́ wò nìyẹn kò sí jẹ́ fẹ́ ṣe ti ṣe tí òyìnbó ò ní lè tó jùlọ bẹ́ẹ̀ kọ́lé gogoro òyìnbó kọ́lé alájà ìgbà 200 to 300 pàápàá so òun ṣùgbọ́n àwa máa ń sọ fún wọn gbogbo tí ẹ̀yin bàbá wa ṣe ó nítumọ̀ nígbà tá a bá sọ pé ilé àbẹ̀rẹ̀wọ̀ ó nítumọ̀ ṣògbọ́n ẹ̀ láti wọ́n so tá a bá ti wá ṣe àti lọ́sìn àwọn kan míì tá a tún rí Oloye Tolulase á tún lọ fi àwo ohun tó fi ń ṣe Aebajiogbe á fi wo ìtumọ̀ tó bá yẹ kó tún ṣe àá tún padà wá láti wá wò pé tó tún rí ni kí ni ìtumọ̀ ẹ̀ tó ṣe jẹ́ lọ́dọ̀ yín bí so nígbà tá a bá kọ ìwé yẹn so àá fi síwájú ìjọba ilé tíjọba bá ti wá lè ṣe ń bẹ̀ àwa ṣiṣẹ́ tó bá a lọ sùn tó bá dàrọ̀ la a máa gbé lọ. Ọba dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣeun. Láti lọ sí ibẹ̀ yẹn ìwé tó bá débẹ̀ yẹn á mọ̀ pé nǹkan bẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè rẹ̀ tí ó fi ẹ̀yìn náà ṣe àrólé sí ìbàrẹ̀ àwọn àgbàlá àdúrà pé bàbá àwọn la máa wá ẹ̀yìn la máa bá ìbàrẹ̀ àdálẹ́ agbára Olódùmarè ojú ò ní lọ lédè yìí o ẹsẹ̀ ò ní lọ lédè yìí ohun ò ní lọ lédè yìí awọ mi tó tẹ mú wálé ayé nígbà tó bá tó lójú Ọlọ́run òun náà lè máa mú padà àríṣe àdẹ̀ṣẹ̀ rẹ̀.